pàbó ló máa já sí orí mi gbà mí o lọ́wọ́ àtọ́nijẹ́ ìfẹ́ tán ẹ bá mi pè é ìgbọ́ lórí ìfẹ́. bàbá ẹ má ṣe báyìí sàn. Jimoh. bàbá náà lè jẹun pé mo tún mi láti rí. Ah, o jẹ́ wọ́n ṣe olú. Kọ́ lẹ́yìn. Ní ọ̀gá tàbí ọ̀gá. Èyí ló kọ́ lẹ́yìn. Ṣé wọ́n nìkan ni? Ṣé wọ́n nìkan ni? Ẹ̀ṣẹ̀ mọ́ rẹ̀ káàbọ̀. Ẹjọ́ bá mi bẹ bàbá náà lọ́rọ̀ ní ìsanwó wọn. Ọlọ́ ìsan. Ẹ mọ̀ sí mi láti ìlú sí tí mo fẹ́ lọ. Ó jẹ́ owó oṣù mẹ́fà. Owó iná, owó tọ́lẹ̀tì mo sọ, ṣé òun nìkan ni? Wọ́n ní súlẹ̀ lẹ́ni o. Wọ́n ní súlẹ̀ lẹ́ni. Bàtà ní sọ̀rọ̀. Ṣé mo lè bá a san? Bá a san? Mo lè bá a san. Láti sọ fún sọ́ọ̀lá. Mo lè bá a san. Owó lè mi nídìí báyìí, owó lè mi nídìí. Ìsàkè bàbá mi sọ. Ẹ ṣe gan, ẹ ṣe gan. Mr. Kí ẹni sùúrù o. Ṣé transfer ni àbíká ṣe fẹ́ gbà wáyé? Náà máa fún yín. Láfún káṣí máa gbà fún bẹ́ẹ̀ náà. Ẹ ṣe gan, Mr. Kí. Ẹ ṣeun tó jà sí. Ẹ bá ti lọ, ẹ ti fún lọ́wọ́ náà ni. Wọ́n fún yín náà sọ. No, yẹ kọ́kọ́ fún lọ́wọ́ náà. Ìfún yín sẹ́. Ẹbí ní, mi ò gbà ó. Wọ́n fún yín ní pàtàkì. Kí ni mo fẹ́ ṣe báyìí? Mr. King, ṣe rí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí tí bá ní kó yé èmi gan mo fi ń parọ́ ni because amet ìyàwó yín ó ti fẹ́ sọ mí dẹni pé mi ò mọṣẹ́ tí mò ń ṣe. Because we have carried out a series of tests on your wife. Gbogbo result tó ń fún wa ni wípé your wife is medically okay. Gbogbo ẹni tó ń wá sí hospital ni wọ́n ti sẹ́ láti mọ̀ wá sí hospital mọ́ because anytime tó máa rí ìyàwó yín wọ́n wá mọ̀ náà tó bá fi lè rí ìyàwó ní reception or tó bá ti rí wípé ohun ìyàwó yín wọlé báyìí gbogbo pátá máa fọ́nká náà you are letting me to lose my patient please and please ẹ mú wá sí hospital mi the best solution for you now is ẹ allow ẹ jẹ́ kí wọ́n gẹ́sẹ̀ ìyàwó yín. kì í ṣe pé ìyàwó yín ní ṣúgà kì í ṣe pé ó ní foot ulcer kì í ṣe wípé bóyá ó ní cancer then kò yé mi now we've carried out a series of tests ẹ jẹ́ ká jọ accept láti jẹ́ ká gbé ẹsẹ̀ yìí that is the best option because I don't even know what to say it is becoming appalling no ẹ wo mo fi ọlọ́ba bẹ̀ yín take your wife to teaching hospital let them do their work because I don't know what to do anymore please and please ṣọ́tẹ́rẹ́ ilẹ̀ túnṣe wá bá mi nínú ilé so please go to teaching hospital and let them do the necessary things please. Please, I have a lot to do inside, please. Kí n kẹ́ sí ìyàwó. Aki. Yes, dear. Let's go, please. Dókítà ní kò sí tí máa ṣe àfi kí n gé ẹ̀ṣẹ̀ yẹn. Bàbá ó gbé mi dẹ̀ ní gbọ́dọ̀ gé ẹ̀ṣẹ̀ yẹn. Ẹ bọ́dọ̀ gbé. Bẹ́ẹ̀ ni gbé. Ọ̀dọ̀ wo. Ewu bẹ́ẹ̀ bẹ̀ tó pọ̀. Bàbá ẹ ṣàánú mi. Ara ìnira ipò. Ara ni mi. Bàbá ẹ dákun. Wọ́n gbé ẹni tó jẹ̀gbọ́n tọ́jú epo tọ́jú epo. Wọ́n gbé káàdì tó jẹ̀gbọ́n tọ́jú ọ̀tá. Ọmọ tọ́jú ọ̀tá. Wọ́n gbé káàdì tó jẹ̀gbọ́n. Wọ́n gbé ẹni tó ẹ̀gbẹ́ kan. Wọ́n ní tó ẹ̀gbẹ́ kan. Wọ́n gbé káàdì tó jẹ̀gbọ́n. Wọ́n ní kọ́ṣẹ̀ kan rà. Wọ́n kọ́ṣẹ̀ kan rà. Nígbà tẹ́ ẹ̀rí kọ́. Wọ́n lè yẹ kó òṣè jẹ. Nígbà mọ̀ ẹ̀kọ́ yẹ kó òṣè jẹ mi lórí tẹ̀fẹ́ yẹ́lẹ̀kẹ́ yóò lọ. Wọ́n sọ fún yín o. Bí ajáta wílẹ̀ ò tí ò gbọ́ nígbà tí ẹlẹ́gbára. Agbọ̀n mọ̀tọ́ wílẹ̀ ò tí ò gbọ́ nígbà gbọ́mọdẹ̀. Ọ̀tọ̀ kùlú èèyàn. Bàbá sọ fún lórí àṣẹ báyìí. Tọ́pọ̀ mọ̀ ní ṣe bẹ̀.
rí wọn ní tìka àbámọ̀ gánà o. Yọ̀rùn sí ọ. Yọ̀rùn sí ọ. Ìrìn àríkúnlẹ̀ sí pàápàá. Ṣé ẹyọ kó bẹ́ẹ̀ ní ìyàmú ṣe rí? Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dé. Yẹ tó nu ọ. Ìwọ kú ọ. Ọkọ̀ rẹ̀ sì mọ̀ náwó. Tèmi gbé. Oh my God. No. Okay, doesn't something like Ṣé mi ṣe ń ké? Ṣé ọ̀pọ̀kọ̀ ti dọ́tọ̀ sáré? Àjọ gbọ́ náà ni. Mi lè ké ẹsẹ̀ mi. Ẹkún wa kọ́ ní solution. So what then? Ẹkún kọ́. Dókítà sọ ti ẹnu. Tell me. Dókítà sọ ti ẹnu. Náà ni ó ṣe. Dókítà sọ ti ẹnu. Dókítà ni ó ṣe. Mo lọ bẹ́ẹ̀ fà tó jáde. Ṣé wọ́n ṣe? Dáyà. Ajé ni mo pè kó wá jẹ́ mi. Ajé súré tètè kó wá jẹun ọ̀gẹ̀dẹ̀ nílé mi. Bàbá fínáfíná, bàbá jìfàjìfà, kó o tó dẹ̀yìn wá fíná. Òkín ní mo òkì adọ̀ kí owó rìn. Adùn kìkì ní irúgbà ajé, ìta ìsọ̀dàrà ní sọ̀ọ́kà. Èso ọ̀dàrà sọ fọ́mọ ìyá rẹ̀ adùn kìkì o, kó mọ̀ sọ̀gbà ajé kalẹ̀ lọ́dọ̀ rẹ̀. Ilé Akínlábí ni kó lọ sọ̀gbà ajé ọ̀hún sí. Àgbẹ̀ tí ń gbére pàdé olókun, má gbére pàdé olókun mọ́ o. Ilé Akínlábí ni kó lọ rẹ̀ gbére ọ̀hún wá. Àlùkò tí ń gbére pàdé ọlọ́sà, má gbére pàdé ọlọ́sà mọ́ o. Ilé Akínlábí ni kó lọ rẹ̀ gbére ọ̀hún wá. Akínlábí, iṣẹ́ náà kàn o. Gbà, ṣé bọ̀ sí mọ́ sí? Àṣẹ ìrì owó wọrí. Ó dáṣẹ ìrì ọmọ wọ̀ gbé o. Ìrì gbogbo fi èrè sí ibùgbé o. Ẹ kí ló sọ? Ẹ mọ tí wàá mi junction tó dákọ fún mi ibẹ̀ mo wà báyìí. O tún ti kó ń bẹ̀ wáyé tó ń ṣe báyìí. Wáyé tó ń ṣe báyìí. Ìwọ náà ló dá fún mi pé kí n parọ́ kí n wá pàdé junction mo tó débẹ̀ tó bẹ̀ nǹkan tó ń ṣe yẹn láìkẹ̀ náà. Mo dẹ̀ sọ fún ẹ pé mo fẹ́ travel láìpẹ́ yìí. Kí nìkan tó ń bá mi sọ báyìí? Sáà dùn síbẹ̀ mò ń bọ̀ wá bẹ̀ báyìí, ń bọ̀ wá bẹ̀ nísìn. Okay, no problem. How are you? That's all. Ìrẹsì ajé ni. Okay. Back to ìpínlẹ̀. Okay. Lẹ́yìn ní ọmọ àyà. Wọ́n ní kí n gbé fún ẹ. Ṣé máa gba kí n gbé fẹ́lẹ̀? Gbà. Ìránṣẹ́ ajé ló kọ yín. Mo lè mú nọ́mbà yìí. Excuse. Oníránṣẹ́ ajé lóhun 10 million naira. 10 million. Hey. Ni ó fi bíbà yìí ṣó ẹ tó ní tán ní kó máa bá àwọn mọ́nítọ̀ ẹ̀. Mímọ̀ nìkan mi náà tó dẹ̀ mo fi ní kí n mọ ẹwà kó wá check everywhere bóyá surroundings bí ó wà okay ṣé o like ẹ. So don't tell me that ìwọ ló ní bíbà yìí. Mímọ̀ ní nǹkan tó lọ́n ṣe nìyẹn. Nǹkan tó lọ́n ṣe nìyẹn. I'm serious. I'm very serious. Ilé mi ni náà náà mo fi ní kó wá check everything. Owó bí Nàìjíríà ń try. Mímọ̀ ní. Àbí náà. Ṣé wọ́n ṣàbàmì try sí? Anyway. Bíbá yìí náà. Nǹkan tí mo sọ. Nǹkan tó
try láti sọ fún mi sí ìpè ìlọlé nílé. Ilé mi, ó tọ́lọ́ ṣe lélẹ̀ tó ṣorí kan tí mo gbà sí láti jọ kó fẹ́ mi ló ti lérò pé tí n bá ti parí ìgbà ìtàn èmi àti máa move wá bí báyìí adùn máa gbé ní lọ́kọláya báyìí babe jọ consider me now Tolu. Ìṣọ̀lá, it's not that mi gbọ́ gbogbo nǹkan tó ń sọ but situation tó wà nílẹ̀ náà ni ìwọ náà ṣàmọ̀ra obìnrin. A máa ṣe irun, a máa fi owó tún ara ṣe, a máa ṣe nails gbogbo ẹ̀ náà. Yóò ṣe problem tó ní Tolu. Ṣé pé mi ni everybody ti mọ̀ pé tọkùnrin bá ti fẹ́ yà o dandan ni kó fún ní jíjẹ mímu aṣọ tó máa wọ̀ kó tó máa fi ṣẹ̀ṣọ́. Bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn gbogbo ẹ̀yin ọkùnrin máa sọ pé ẹ̀ ní disappoint along the line kan mílẹ̀ ni máa ṣe. Tí mi máa yàtọ̀ Tolu olólùfẹ́ mi máa fi mí lẹ̀ o èmi Ìṣọ̀lá mi ò ní fi ẹlẹ̀ àti máa kọ́lé wa ló mọ́tò ṣùgbọ́n máa kọ́lé máa ló mọ́tò ìyàwó mi kí n náà. So promise me fún mi disappoint. Ìfẹ́ tán ìfẹ́ tán ẹ bá mi pè é kí n gbọ́ sétí o. Ìfẹ́ tán ó gbóná jọjọ ó tutù ní níní. Ṣé fẹ́ sọ pé òbí mi lórí ìjọba? Ìgbà tí mo wá rí ẹ ńkọ́. So what's the meaning of this? Tí ó jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ̀. Kí ló dé tó yẹ pé dúdún bàtà mi ò dùn mọ́ létí oníṣàngó ẹ̀ náà? Wo jẹ́ kí n sọ fún ẹ, ìran tọ̀sán nǹkan bójú rẹ o, ìran òṣùpá nìkan ló yan ojú láàyò. Tolu, why are you like this? Kí ló dé? Kí ló and between me and you, ó mọ̀ pé àjọjọ́ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìfẹ́ yìí. This is not how you started. You are avoiding me for days. Kí ṣe bẹ́ẹ̀ la ṣe jọ bẹ̀rẹ̀. Why won't I avoid you? Mo ti sọ fún ẹ time without number that you are not my type. Kò tó kọ́ tí mo fẹ́ fi ẹ ṣe. Tolu, I'm not your type. Tolu, mi ò lówó lè ní mi ò ní lọ́la náà. And Tolu, láàrin mi àti ẹ, mo gbádìí èmi láàbùn. Yàrá ẹni ò já mọ́. You know I'm a graduate. What did you just call yourself? I'm a graduate. Ó yọ lára ẹ̀. Mo assure pé gbogbo tòkè tilẹ̀ yìí ó ní nǹkan tó bá dé. Because this clothes doesn't belong to you. Why do I have to be ridiculed to this length? So is it because I have nothing now? When you need dollar. So look, this is how we started. Them are woe. How don't you make benye wuro here? It's just for the meantime. Tolu, I understand you. So báyẹ̀ kò bínú jù báyìí lọ. But at the same time, sùúrù tó máa ní díẹ̀ kọ́ ló kù. Just please. Tolu. Mi ò ráyè gbogbo nǹkan tó ń sọ. Let me tell you something. Let me buy any more of one. Only streets kò ṣe máa ní kọ̀tí máa ń kọjá. There is one Mr. Tunde. Ó dà kó máa ń fúnyàn ní iṣẹ́ fúnyàn ní nǹkan láti ṣe ṣá. Maybe kó lọ dìde kó lọ wá nǹkan ṣe. So have I gotten for you? So àsìkò láyé kí ló dé tó máa ń ṣe báyìí náà? Kí ló tó máa ń ṣe báyìí? Kó sọ pé kó mo wà lọ́dọ̀ boyfriend mi kó má dẹ̀ ti ṣe tán, má worry. Mi ì láì bó ṣe máa ń ṣe yẹn, mi ì láì bó. Wọ́n ṣàmọ̀ ọmọ orí ọwọ́ tí mo wà, má fún ẹ lówó ẹ̀. Mo ìgbé ọkàn ní lákọ̀ọ́kọ́ ní sáyẹ̀nsì, ṣé bí mo sọ fún ẹ, ó dẹ̀ mọ̀ náà. Anyway, máa pè é padà. Bí ìgbẹ́jọ́ mo máa pè é. Tí mo mí ìlú bricklayer ni ó ní bí ìyìn àbí níbọ̀. Ṣé bí mo ṣe dúró ìmọ̀jọ àwọn orúkọ tẹ̀ ń pè ní ìjọ pé? Èsì ẹ̀ lọ́rọ̀ tí mo gbọ́ ẹgbọ́ sọ. Wẹ̀rẹ̀ yìí dá. Ìsọlá. Ó tiẹ̀ ti dá a bá. Ọ̀rọ̀ à ń bára ẹni lọ́wọ́ kọ́ lélẹ́yìí. Kí ló dé tó parí iṣẹ́ mi? Ṣé owó ló béèrè tí mi fún ẹ ni?
Páànù sílì yóò yẹ kó ti parí gbogbo ilẹ̀ lẹ́yìn mo tún wá kó owó fún ẹ kó fi rẹ́ gbogbo ẹ ó ṣe nǹkan kan níbẹ̀. Sọlá à ń ṣiṣẹ́ lọ à ń ṣiṣẹ́ òdúró à ń ṣiṣẹ́. ẹ ń ṣiṣẹ́ lọ iṣẹ́ ní ìtẹ̀ ń ṣe yìí tí mo dẹ̀ dá táìmù fún ẹ. mo dẹ̀ sọ fún mi pé táìmù mi gbogbo lẹ́lẹ́yìí àti ìṣe nísìnyí. Fine. Lóòótọ́ ǹgbà tẹ́ bá mi bìbẹ̀ yẹn kò sí ìrèbù tẹ́ bùnmi tán tó bá jẹ́ pé iṣẹ́ lẹ wá síbí báyìí ẹ sọ̀rọ̀ kan fún yín níṣẹ́. wọ́n sọ̀rọ̀ mi mo ní iṣẹ́ tèmi tí mò ń ṣe ọ̀kadà ni mò ń ṣe owó tí mò ń rí òun ni mo fi ń dájọ́ òun ni mo fi ń ṣe iṣẹ́ tí mò ń ṣe yìí so mo gbé iṣẹ́ fún mo fún un ní time wọ́n bó ṣe ń ṣiṣẹ́ mi. Ìṣọ̀lá, tell me that the truth or what is he saying? Ìṣọ̀lá ṣé tiẹ̀ ló máa gbọ́ ni àbí tèmi? Méjèèjì tiẹ̀ ló ṣe important. Ìṣọ̀lá, kí ni nǹkan ta fẹ́ settle? Ṣé o gbọ́ nǹkan tí màá ń try láti sọ ni? So máa yín ló nílé. Kọ̀kọ́ tí mi àtẹ́jọ́ ń sọ ni. Ìṣọ̀lá, ọ̀rọ̀ tiwa àti ẹ̀kọ́ ni ọ̀rọ̀ tó bá mi báyìí. Ètò ìṣẹ̀lẹ̀ báyìí ó ti dá báyìí. Ṣé orí mo ti rẹ́ lómi tí mo pe iṣẹ́ mi fún? Àkókò ṣe má ṣe báyìí. Mo ti ní ẹlòmíì tí mo fi iṣẹ́ mi kalẹ̀. Má sọ̀rí inú mi dùn pé wọn náà ń pè mí ní kò fowó ṣeré mi kí anybody fowó ṣeré kódà ọmọ ìyá mi gan mi bá fowó ṣeré. Kò fowó ṣeré kò yẹ kó ṣe báyìí. Ìṣọ̀lá, the last time tó o bá gbàgbé mo sọ fún ẹ mo ní bẹ́ẹ̀ ọkùnrin ṣe máa ń ṣe lélẹ̀. So Ìṣọ̀lá, you want to break my heart. Mi bá fowó ṣeré tó bá fowó ṣeré tó bá ná owó mi nínàkúnà màá fi ọlọ́pàá gbé dépò wọ. tó o bá wá pẹ́ bí mi ṣe fún ọ lówó yẹn tó o bá pẹ́ kó o tó dáwó mi padà tọ́lọ́pàá bá dá sí tí o bá tẹ́ mi lọ́rùn lọ́ọ̀yà dá sí. Hello. ọ̀dà ṣé má jẹ́ kí n bínú sí ojú bó ṣe yẹ lọ ọ̀yà. olórí burúkú olè táàbà gbèsè fún wọn wá tún máa sọ pé gbèsè bá wọn tún padà kí lóun àbọ̀. Àní kò wá jẹ òun tẹ̀ ń dolúwẹ̀ lọ́wọ́ mú ọ̀kadà ni mo ń ṣe ọgbọ́dọ̀ wá sẹ́mi tí ọba gbé ọyìn. olórí burúkú kí ló tún wá wò nínú ilé ọ̀hún gan tí ò jẹ́ kó wá ju nǹkan lẹ́yìn. Mi ò lọ sí anywhere kí ni ká tó bá mi sọ mo ní mo jáde báyìí. People dey join now. Mo ń lọ síbi tó wà fẹ́ important dáadáa bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí. Omi pé come. Omi pé oníbi tó wà important ju èmi ìyàwó ẹ̀ lọ. Tó pọ̀ rẹpẹtẹ tó pọ̀ gan. Ó wá very important o wà fẹ́ important o kò sí nǹkan tó ṣe ẹ̀kan mi mò ń jáde lọ nìyẹn. You know what? Kí ni ká tó bá mi sọ? O ṣàmọ̀ pé onílé yẹ kí n lọ sọ́dọ̀ dókítà láti lọ wọ ẹsẹ̀ mi ṣé bí ara ṣe ní mi ṣó tẹ̀wọ́ náà lọ. Etí inú rẹ wá di nígbà tí dókítà sọ pé kò sí nǹkan tá a máa ṣe síbi ẹsẹ̀ rẹ àfi tá a bá gé etí inú rẹ fọ́ àbí. Oh my God, kí ló ń ṣe ẹ gan-an? Kí ni mo ṣe? Kí ló tó máa ṣe bí illiterate dókítà bí wá ní àmàgé ẹsẹ̀ láti má gbọ́dọ̀ dókítà Jayé lọ. Lẹ́yìn dókítà Jayé kọ́ dókítà Jọ̀run ni tó bá yẹ wàá lọ sí ibi tó bá fẹ́ lẹ̀. Mo gbádùn lọ nìyẹn. Babe, ìyẹn èmi. Mo dáràn. Àwọn èyí dá. Olúwa mi. Pẹ̀lẹ́ wa. Olúwa mi. Ta ni tó lè drive náà mẹ́ẹ̀ta? Ta nínú yín ta ló lè drive? Ẹ mọ̀ pé mi kú ẹsẹ̀ mi ò ní tó. Ọ̀gá ẹni tó rè mí lọ́rọ̀ kí n sí géètì kí n sílẹ̀ kọ̀ọ̀kan. Ta ló wà ń bẹ̀? Ọ̀gá wájú mọ̀ wá. Lọ sí géètì yẹn. Ìgbélé mọ̀ bójú olóòlù bójú olóòlù. Kí ló fẹ́? Kí ló Kò síṣẹ́. So o lè drive? Mo lè drive. O ti ríṣẹ́? Ọ̀gá ẹ̀rù rẹ̀ kùn. Eri tí ẹ mọ̀ sórí. Ẹ wá sí nítorí yín kún bí wò fàdá oúnjẹ yá iṣẹ́ ẹ mọ bọ̀ wà dáadáa. Tá bá ń kó wèrè ládùúgbò gan. Ó pẹ̀lẹ́ mọ wèrè. Kábọ̀ dúpẹ́ fọ́. Ẹ kó àlejò. Ẹ wá ti gate. Ẹ wá ti gate. Tá a sọ fún pé driver ni ó. Ẹ sà ẹ jọba ọdún tó dáná. Ẹni ta ló kó fún mi lójú? Kíkẹ́ ta ló fi sẹ́nu? Ìwà ìwà ẹ̀ nígbà pọ̀. Yeah, sorry.
Driver tó máa gbé today. Driver tó máa gbé mi. Mo ẹ̀sẹ̀ gbá fún ẹ nísìn. Ó wà ń ta ọtí wà ń ta báyìí. Ọmọ àgbẹ̀. Okay. Sorry. Please, can you assist me? O tún lè dá dìde ni. Don't worry, you can go. I'll manage myself. Àní wo ti ẹ dé? Àwo tọ́lọ́ ọmọ ọlá. Yeah. Sorry. Sorry. Ṣé báyìí ni mo rún tó ni? Sorry. Let's go. Sorry. Yes, come here. Madam. How are you? Yes, mo wọ́n ṣe pé kí ló ṣe? Kò sí. Ó láńkì kò fi bọ̀ ẹ́ nínú ẹ̀. Actually, lóòótọ́, ẹ̀gbọ́n ẹ̀ rùn. Ọmọ mọ̀ pé ní òní dùn sí ti máa fọwọ́ bọ́mú. Àti pé kì í ṣe bí mo ṣe mọ̀ ní tẹ́lẹ̀ lẹ́lẹ̀. Mọ̀ ní àbí mọ̀ rí? Méjèèjì náà ló correct. Okay. Ṣé ẹ̀gbọ́n yìí mi máa bó ṣe ṣí mi? Ó sùn mí jáde, ó ń tún mi wọnú ẹ̀gọ́. Ó wá sùn mí jáde. Mo tún ẹ̀ láti kí n tiẹ̀ pín ẹ̀ fúnra mi. Wọ́n ní ṣe lára ẹgbẹ́ mi sí. Ó ní mo ṣe rò pé kọ́ bá mi gbé pé o lè bá mi ṣe àbó lè bá mi ṣe ni. Why not? Ọ̀rẹ́ nígbà ṣòro òun lórí àtàtà àti pé ìgbà ṣòro là ń mọ̀ rẹ̀. Ọ̀rẹ́ nígbà ṣòro. Òun lórí àtàtà. Bá mi ṣe. Okay. Thank you. Sorry. Sorry. Okay, thank you. You should thank you. Sorry. Sorry, Sheko. Sorry. Okay. Thank you. Doctor, ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ understand me. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ rí pains tí mò ń go through every day. Ṣé rí bóyá ọlọ́kàn mi tó ń wá ní ó jẹ́ kẹ́ fẹ́ understand me. Ló jẹ́ kí mi gangan tuntun àmì gbé wá. Doctor, ẹ jọ̀ọ́ ẹ bá mi wá nǹkan ṣe sí. Ẹ jọ̀ọ́ náà. Ṣẹ́rí, madam. Yes. Ẹ jẹ́ kí bá yín sọ ilé tó ń jò dúdú ọ̀rọ̀. Okay. Kì í ṣe wípé torí wípé ọkọ yín tẹ̀lé yín wá àbẹ́yìn gangan lẹ́dá nìkan wá. Ṣẹ́rí, a ṣe test kì í ṣe ní láàbù ọ̀dọ̀ wa nìkan láti ṣe. A ti mú lọ sí other laboratory. The same thing ni wọ́n sọ fún wa. Medically wọ́n lè wà okay. Gbogbo nǹkan tí ó yẹ ká ṣe pátápátá láti ṣe. Ẹ̀yin náà wá bẹ̀ ṣe máa tẹ ọkọ yín nínú. Ẹ jọ agree bọ́n ṣe máa gé ẹsẹ̀ yẹn. Doctor ẹ ṣàánú mi. Ṣé rí ẹ̀kọ́ wí mi báyìí ara ni mí. Madam, ẹ jọ̀ọ́. Ẹ̀yin lẹ understand mi. Ẹ máa rí pé mi ò jẹ́ kẹ́ wọlé. It's not my fault. Mo ti ń lose patient. Àwọn yóò wá sí hospital mi mọ́ because of this issue. Tán bá ti ń rí yín báyìí, wọ́n á turn back ni. Please and please. Ẹ̀yin àtọkọ yín ẹ jọ sọ̀nà láàrin ara yín. Ẹ jẹ́ kí wọ́n amputate ẹsẹ̀ yìí. Please and please. Doctor, what are you saying? I've tried all my possible best. Tó bá pè kan tí mo lè ṣe ni, I would have done it, but mi ò lè, it's not, kò sí ní capability mi ò lè ṣe. That's why mo refer you to teaching hospital. Let them do their work. Doctor, please. Ara ẹni mi, ẹ̀kọ́ wí mi báyìí ni kò ṣe mí. What do you want me to do? Bí mo ṣe dúró tì yín, just bí a ṣe jọ jẹ́ ni, this thing is not smelling nice.
please and please ẹ ti fẹ́ máa sọ ológun mi dèké bẹ́ẹ̀ ni pé mi ò mọ nǹkan tí mò ń ṣe ní now. Oh my goodness, please. I'm not being silly. I have a patient to attend to. Please and please. Thank you very much. Doctor. Madam. Madam. Emma, come on. Okay, sorry. It's okay. Emma, Sorry. Oúnjẹ lélẹ̀ tó ṣe torí Ọlọ́run. Ṣé tó bá lọ lé ọkọ? Ó yá ìyàwó wa dáná fún wa, nǹkan tó máa ṣèrè, oúnjẹ rádaràda, oúnjẹ òṣì, oúnjẹ tí wọ́n gbọ́dọ̀ fẹ́ gbé fún ajá kó jẹ, oúnjẹ ilé. What are you saying, girls now? Ó máa gbọ́dọ̀ ṣerú oúnjẹ kó ṣerú ilé kó lọ lé ọkọ ń sí kó máa ní ó yá ìyàwó wa dáná fún wa, nǹkan tó máa ṣe lélẹ̀. Are you joking? Mi ò ṣeré. Taste ẹ̀ kó wo nǹkan tó ṣe. Kù dé sọ̀rọ̀. Kí a mo fẹ́ sọ oúnjẹ tó jẹ tó ṣe kò make sense now. Ṣé ìgbà tí mo wọ́dọ̀ mi ní last week ṣerú oúnjẹ tí mi ṣe fún ẹnìyẹn ó disappoint mi gan. Babe, kí máa ń ṣe yín gan-an ẹ pè mí ẹlẹ́bí ń pa yín kí n bá yín dáná ẹ tẹ wo ti stress tí mo ṣe ẹ wọ́n sọ pé oúnjẹ tí mo ṣe ò dùn ẹ dẹ̀ mí ìpóúnjẹ yóò dùn ṣá. Bó dẹ̀ sì ń sọ̀rọ̀ onú ń bí mi ṣá orí pé mo kàn ń wú ẹ látẹ̀kàn tí oúnjẹ tó sì yẹn so make sense taste ẹ̀ ò ná babe sóúnjẹ yìí dùn ó ti taste ẹ̀ ó yá mi ò lè jẹ́ síbí méjì ń bẹ̀ ìgbà tó lọ́wọ́ àdọ̀ mi ní last week ṣerú oúnjẹ tí mo ṣe fẹ́ nìyẹn imagine. Tọ́pẹ́. Tọ́pẹ́ kí ló ń pè náà Tọ́pẹ́ kí ló ń pè nǹkan tó rò gbọ́ tó lè jẹ lọ́dọ̀ wa ṣé ó máa jẹ irú oúnjẹ lọ́dọ̀ wa tó bá wá kò make sense náà. Bó o ṣe jẹ́ ń sìn ó yá fún wa ní review. Oúnjẹ ìdùn wà òkè náà. Ó dùn ó wà òkè. Cynthia, why you do this to me? Ṣé advice tí mo máa fún ẹ tó bá ṣe irú eléyìí ọkọ wọn máa lé ẹ dànù. Abẹ́ bèbí já lọ jàre. Tọ́pẹ́. Ọlájọmí, kí ló ṣẹlẹ̀? Wait, what is wrong? Calm down. Kí ló ṣẹlẹ̀? Dúró ná. Just come. Wá. Calm down. What is wrong? Okay. Calm down. Mo kí àwọn babes yẹn sìn, wọ́n dá mi lóhùn. I came here, look at you, feeling agitated. Ṣé nǹkan wà? Is there any misunderstanding láàrin you guys? No, we are not fighting. Then what is wrong? Wọ́n ní kí n bá wọn ṣe oúnjẹ. They call me on phone. Tó a friend mi bá wa dáná kalẹ̀. Mo dẹ̀ bá wọn dáná. Ó imagine pé wọ́n sọ pé oúnjẹ yóò dùn. Wait, Fola. Oúnjẹ tèmi sí ó dùn. Tí má get it right. Ó ní àwọn girls ibi ń pa wọ́n. Wọ́n dẹ̀ pé kó bá wọn dáná, right? Yes. You went to the kitchen. You prepared everything. Àti stew, àti rice. Lẹ́yìn ìgbà tó wá prepare tán wá dish oúnjẹ fún wọn. Wọ́n wá ní effrontery àti sọ fún yín pé oúnjẹ yẹn ò dùn. I don't know. Wait, Fola, just calm down. Okay. Ṣé ní jà ti tẹ́lẹ̀ ni? No, we are not fighting. Because I know the stress in cooking. But first, ṣé oúnjẹ náà lè àbí èmi tẹ order? Yes, now this is the food. I'm coming, please. Ṣé kò dùn ni? Mo ń bọ̀ lójú. Kí ló ṣe náà? Ó dẹ̀ sọ fún mi, ṣé Maggi pọ̀ mbẹ́ àbí iyọ̀ jà ni? Fola, why don't you calm down? I'm coming. Ó tún fẹ́ jẹ́ sí mi, are you sure? Kí ló pass me? Tí o bá tún sọ pé ṣọkọ yọkọtọ, ọlọ́bẹ̀ ló lọ́kọ. Why will I be joking with this? In fact, this is so delicious. If there's another adjective tí mo lè fi qualify máa ń lò sí. Fola, ṣé mo lè béèrè kan lọ́wọ́ rẹ̀? Yeah. Ṣé oúnjẹ ṣì kù? Àbí àwọn tó ń nàgé wọn ti gbé yòókù lọ? No. Okay, are you sure? Let's go inside. Are you sure? Babe, I'm not joking. Come on, wá fajúro. Are you sure? Can I be joking with this? Yeah, let's go inside. Fola. Nítorí ẹ̀ ló ṣe bára jẹ́. I'm tired of this. But I'm not sure how it tells you. Kí ló máa ń ṣàwọn bíbí náà? Kúnlẹ̀ kọ̀rọ̀. Ọlájọmí, I'm fine. Ṣé o bínú pé mo pẹ́ báyìí? Mi ò ṣe ní bínú. Jọ má bínú. Mo kàn ń ka news kan gan ni nígbà tí mo rí bó ti pẹ́. Hey, I'm sorry.
I'm very grateful. Wo ìwọ ló yọ mí nínú ìrònú tí mi bá kóra mi sí. Ìwọ ló jẹ́ kí n feel important. Ṣógun nǹkan táwọn friends mi ṣe fún mi. In fact, ó dùn mí. In fact, ó pain mi gan. But all is well. Thank you so much for that. Say, Fọlájọmí, I can do para ni. But to say the fact, kí n má parọ́ tán ẹ̀, oúnjẹ ọjọ́. Ó kù díẹ̀ káàtó. You mean? I mean it. That food was actually salty. The food. But Kunle, I can remember now. Ó sọ fún mi pé oúnjẹ yẹn dùn. Tó sọ pé kí n bẹ bù sí, tó ń jẹ. You're not telling me pé oúnjẹ yẹn tí mo sì. Oh my God. But Fọlájọmí. Yeah, Kunle. Tá bá ń sọ̀rọ̀ ìfẹ́ ló ní àfaradà. I hate the food because I love you. Excuse me. Kí ló máa ń ṣe gan? You always talk about love. Mo ti sọ fún all this why. Mo sọ fún pé gbogbo kìíní kò lè work. Ìwọ ò lówó, èmi ò lówó. So, tí a bá fẹ́ ra wa, kí ló fẹ́ fi maintain mi? Get to see. There you go again, Fọlájọmí. What? Ìwọ àti problem owó. Tí n bá lówó ṣé mi ò lẹ́mìí ni? Just tell me, ẹni tí ò bá lówó ṣé kò lè nífẹ̀ẹ́ ni? See, I'm tired about this. I'm tired of this. Hey, Kunle, calm now. Calm down for what? Kunle. Ṣé nǹkan tí mo sọ ti pọ̀ jù ni? Akin, ṣé o ti wá rí i pé ìwọ ló fi mí sílẹ̀? Fọlájọmí kò lọ bẹ́ẹ̀. Nígbà yẹn, I tried all the best I could. Mo lọ sọ́dọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ pátápátá. Ọlọ́run máa ṣàánú mi Ọlọ́run. Jẹ́ kí n ta lẹ́ni o. Ọjà yẹn kò lọ lọ́nà Ọlọ́run ṣàánú mi o. Mo gbàdúrà sí Ọlọ́run. Ẹ ká sọ. Kúnlé! Báwo ni kò jẹ́ mẹ́ta? Long time. Ẹ ṣáà wọ àdúgbò yìí náà. Àbí ti change o. Kò jẹ́ mẹ́ta. Ọmọ tó ṣẹlẹ̀. Long time. Báwo ni? Wo àti ìkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ náà náà. Ṣé òun lọ síbì kan nàbí ìgbà yìí náà ló wá? Mo ti rìn, mo tẹ̀ ti lọ sí second street. Mo tún wá padà, ibi ti change. Inú mi dùn láti rí ẹ o. Tọ́pẹ́. Long time. Ṣé kò sí? Ó wà. Láti ìgbà tá à ń ṣe exam lọ. Fọlájọmí àti ìlànà ní tí mo misunderstanding. You understand? Fún mi wá sọnù. You understand? So ìgbà tí mo wá retrieve fún mi padà àti sí ìyẹn, mo ti lost contact ẹ̀. Mo ti dààmú orí social media. Mo search fún orúkọ ẹ̀. I couldn't find her. Jọ mi ò mọ̀ bóyá ìní èjì ṣe máa ń sọ kété ẹ̀ rí. Wàláì, èmi gan sọ pé bóyá tí n bá rí ẹ, mo sì ní di contract ẹ̀ wàláì, mi ò rí mọ́. Ṣé o wá mọ any of our relatives? Wàláì, mi ò tiẹ̀ mọ ẹni ní àbáfọ̀. Wàláì, mi ò mọ anything. Kódà èmi gan mò ń wọ ẹ pé mo ṣe nídìí nọ́mbà ẹ̀ pé tí n bá rí àpèsè ẹ̀mú lẹ́yìn súnmọ́ra yín dáadáa. Pé so màá gẹ́tì nọ́mbà ẹ̀ lọ́dọ̀ ẹ̀. Ọ̀rẹ́ yín kẹta yẹn kọ́. Ìgbà tó ti parí rí ní school ọmọ everybody ti túkàn gbà yẹn. Má ríra wa mọ́. Tọ́pẹ́ jọ. Wọ́n wà ní ṣé kí n fẹ́ lọ́mọ. Wo kì í ṣòro omi ní sin àwọn òkè. Fọ́ọ̀sì yìí pọ̀. It's okay. Ṣé ọmọ kan tó máa ṣe fún mi? Anytime máa fún ẹ ní contact mi. Anytime tó bá rí. Bóyá o lè contact mi. Jọ wà very very important. Pẹ̀lẹ́ Kúnlé. Pẹ̀lẹ́. Sorry. Pẹ̀lẹ́. Bóyá fún mi ní contact ẹ̀. Okay. Wo Kúnlé, jẹ́ ká gbàgbé nǹkan tó ti ṣe o. Ọlọ́run ṣe mo máa rí mi. Fọlájọmí. Kúnlé. That aside, fi sílẹ̀ báyìí. Kúnlé, òótọ́ ló sọ. Ṣebí ẹ̀sọ́ kékeré kan ló sọ sí mi lẹ́sẹ̀. Ká tó jujú ká tó yọ. Ó ti di ńlá mọ́ mi lọ́wọ́. Mo ti lọ sókè, mo ti lọ sódò. There is no changes. Gbogbo ibi tí mò ń lọ, àbọ̀ ló ń já sí. Fọlá. Yes. Má bínú. Tó bá ní mind, lóòótọ́ ó ti lọ different places, but at the same time, àwọn máa gbìyànjú náà. Ṣó lè gbà kí n mú ẹ lọ bí kan? Kúnlé, mi ì lọ anywhere mọ́. Ó ti ṣú mi. Ṣówó mo fẹ́ sọ ni. Owó tó ti gbàgbàgbàgbà lọ́wọ́ mi ti pọ̀. I'm not going to anywhere again. Wọ́n mo ti gba kádàrá ti tèmi o. Mi ì lọ síbi kankan. Fọlá,
Fola, I know the pains you are going through. Only continue by. We have to go to a place. You know, the Dr. Jareta Timbo. Wọ́n ní àfi ká gé ẹsẹ̀ mi. Kò sí bàbá mi padà gẹ́sẹ̀ yẹn. Kí ni ká tó ń bá mi sọ̀rọ̀ lọ́dọ̀ láti jọ yìí? Ṣé ìnísùúrù tó ní? Kò sí bàbá mi padà gé. Kí wọ́n gé ẹsẹ̀ ti tèmi. Mo dáràn. Omi pé kí wọ́n gé ẹsẹ̀ ti tèmi. Lẹ́sẹ̀ tó mọ̀ wípé ìkà mà ní ẹ o. Ìkà ní ẹ o. Lẹ́sẹ̀ tó mọ̀ wípé òun ló sọkún ẹ̀rí mi o. Wọ́n wá sọ pé kò gé. Mo dáràn. Bọ́ pé ìyẹn bá ní ò ní kú. Tó bá jẹ́ pé ikú náà bá ní, èmi rò pé ikú tún fẹ́ yájú ẹ̀sìn kan lọ. Yes now. Òun yẹn ti fẹ́ ti gba ọgbó yín tó gba ọgbó nulẹ̀ náà. Ọ̀gá gbọ́dọ̀ wá nulẹ̀ gbogbo nulẹ̀ kan wọ̀n ni. Wọ́n wákàtí yẹn náà wọ́n lè wá nulẹ̀ wá mọ́. Inú kọ́mpánì nìkan gbogbo kan tó sí. N bá pè wọ́n ẹgbẹ́ kí wọ́n máa dúró kékeré tó àwọn olówó lẹ́nu ọ̀nà ni. Wọ́n lè wọ́n because of ohun rẹ ni náà. Èmi ló sọ fún pé ikú yájú ẹ̀sìn lọ. Ikú yájú ẹ̀sìn lọ. Ikú yájú ẹ̀sìn lọ. Òun yẹn ti pọ̀ jù náà. Ọ̀fẹ́ kò òun fẹ́ fi pa á mọ́nu lé ni. That's the best solution for you. Jáde. That's the advice mi fún ẹ nìyẹn. Ọkùnrin ẹ̀rẹ̀ tí mo fi mú tán. Mo dára. Kí ló wá ṣe? Mo wá ra mi ṣe rà mí. Orí mi gbà mí ó lọ́wọ́ àtọ́nijẹ́. Àbójú fẹ́ ni mo fọkàn fẹ́ ni mo fi inú wẹ́nu mo. Èmi ní ọ̀pọ̀ ọmọ tó bá yọ lọ́lẹ́. Èmi ní lójúrò. Sori, o tètè kìlọ̀ fún ọ. O lè dààmú ba. Èmi. Ọ̀ya. Ìwé lọ́rọ̀ pọ́n fi ń ṣe ni. Tó mọ̀ pé táwọn ilé mi sanwó lé ni. Orí rẹ̀ dọ́ka. Wọ́n ṣe odò ní bẹ́ẹ̀ ẹyọ kan tó kù lọ́rọ̀ rẹ̀ náà nù. Continue. Jẹ́ kí n pìtì ẹ̀ jẹ́ n lọ sọ́jà. Kí ni? Ó kàn ti ń dópè bá ń kọ́lé ti yí ọ lọ́wọ́. Níbo? Tẹ́lẹ̀ nǹkan. Tàwa ni. Ó mà ti ń dópè báyìí. Kí ni? Tí máa gbọ́ lórí. Ó mú kan ní tó sì ń síwò bí ọ̀dẹ̀. Òde ni. Mo ta. Ó tàn àbùkù. Inú òun aláìníṣẹ́ mo kọ́ ta mo kó pé o. Ọ̀tá ń jẹ́ òkú ò lè fọ́n. orí ti bú dànù ìyá aláìníṣẹ́ ṣe bẹ́ẹ̀ ń jẹ ẹ̀ mu ọ̀gá ń bọ̀ yìí kò jẹ́ kẹ́ ẹ nírònú nígbà sí òkà yìí lára. How many times tí wọ́n máa sọ pé kó má máa kó wa pọ̀ pẹ̀lú adjective plural mú ayàtọ̀ gan a ní ara kì ní lè fa. Kí lè bu eré ìfúnpọ̀ rẹ̀ sọ sí nísìn èyàn sẹnu sọsọsọ báyìí wà bú wa ń bí ọ sì ń ṣèbò. Oṣù wọn náà tún lo adjective òun lo plural ta ni wá. Ayàtọ̀ èmi. Bí ẹ bá ṣe pé orí yín ò pé ẹni tọ́lọ̀ ti bú báyìí ń bu yín ẹ̀yin náà wá sẹnu gbàngbàn yín fún mi sí. What kind of ignorance? Adéwọ́n ṣe wọ́n sí mọ́. Kí ló sí. Ọ̀rì jẹ́ dàbí tọ́lọ̀ ń kọ́ báyìí. Oh my God, mi ò blame yín o, iṣẹ́ tí ò sí Nàìjíríà ni. If not, why would I be wearing the same uniform pẹ̀lú yín? Bọ̀dé lè bó bọ̀dá driver. Ẹ ṣe. Madam pè yín nulẹ̀. Wọ́n láwọn fẹ́ rí yín. Ṣé ò ń ṣeré ni? Kíákíá. Okay guys, ẹ jọ mi ò ní pẹ́ dé nsìn ṣòwò. Torí tọ́lọ̀ bá yí ìbókò lọ́rọ̀. Ó jẹ́ jẹ́ àlọ́. Rárá àìbó ní sẹ́rìn èyí ni wọ́n fẹ́ rí mọ̀ mọ́. Okay guys, ó dúró kò gbọ́dọ̀ náà o. Ìyá tó ń rí fídíò jẹ́ mi sáré fídíò. Èbó yìí náà ni. Elébó òsì, èbó òfò. Èyí kí ni wọ́n fẹ́ bó pè yín lẹ́ẹ̀kan. Fura sí nǹkan kan. Nǹkan ṣẹlẹ̀ nínú ilé yìí o. Kí la tún rí gbọ́? Bẹ́ẹ̀ ti ẹ rí, ó rí mú wá. Bá ń kọ́ ẹ rí pé láàrin dírẹ́fà àti madam ẹ rí pé nǹkan kan ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé inú ilé lèmi wá. Bí ìsinmi. Mo jẹ́. Àná ọ̀pọ̀ ń gbé kékeré. Kí n tiẹ̀ bí nǹkan bá ń bẹ láàrin wọn kọ́ sápẹ́ ọ̀sìn ni ṣé wọ́n gbé èbó. Sáà mọ̀ pé inú ilé lèmi wá. Bí nǹkan bá tiẹ̀ wá ń bẹ láàrin wọn kí ni ó fẹ́ wà láàrin wọn. Ṣé yóò ní ọmọ kó nu egbò ẹsẹ̀ rẹ̀ ni? Ó lè jẹ́ pé gbòó náà ní bá nù. Bí a bá fẹnu ńlá ọ̀pọ̀ náà. Ṣé máa ń fẹnu lẹ́tò? Owó bí ọba ti sówó ní ìyá ti ń jẹ́ yẹn ibi owó bá wà. Ọmọ ọbọ láti ẹ̀ wọ́n lọ mọ̀ kó ọ̀dọ́ lẹ́gbò láwọ̀ sí wa yìí. Wo elégbò pé kéré ká gba
ìmọ̀ ńlá tara. Ìjọ ńlá owó bọ́jọ tẹ̀mí kéré ọ̀ní sẹ́ni ibú ìjọ ńlá ọ̀ní sẹ́ni ibú ìwọ́n dàgbà ní kí ló kun lé. Ó ṣe bẹ́ẹ̀ jẹ́ kú. Ìjọba ibi àdìyọ. Iná wọn tí ó ta. Òpin ìyá ti ràn lára rẹ̀. Akẹ́lábí àtúntì dé bá ṣe mọ́ndé ká tó ṣe yóò ju àṣẹ ó yá kúnlẹ̀. Ajé ni mo pè kó wá jẹ́ mi ajé súré tètè kó wá jẹun ọ̀dẹ̀dẹ̀ nílé mi bàbá fínáfíná bàbá jìfàjìfà kó o tó dẹ̀yìn wá fíná òkè ní mowó ògìrì adọ̀kí owó rìn adókèké ní irúgbà jẹ́ ìta ìsọ̀dàrà ní sọ́ọ̀kà ìsọ̀dàrà sọ fọ́mọ ìyá rẹ̀ adókèké o kó mọ̀ sọ́gbà jẹ́ kàrẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀lẹ́ Akínlábí ni kó rọlẹ̀ gbé ọ̀hún wá agbe tí ń gbére pàdé olókun kó mọ̀ gbére pàdé olókun mọ́ ilé Akínlábí ni kó rọlẹ̀ gbé ọ̀hún wá àlùkò tí ń gbére pàdé ọlọ́sà kó mọ̀ gbére pàdé ọlọ́sà mọ́ ilé Akínlábí ni kó rọlẹ̀ gbé ọ̀hún wá. Akínlábí o iṣẹ́ náà kàn. Ajé ti dá mi lóhùn o, mo ti kọ gúgúrú sọ. Àṣẹ ìyọ̀wó wọ̀nyí. Ó dàṣẹ ìyọ̀wó wọ̀nyí. What's it, sir? Yeah, you're welcome, sir. Yes, sir. I'll cancel my own nonsense. All right, thank you, sir. All right, sir. You're welcome. You are welcome, sir. I am building. Then, sir. Okay. How to go? Alright, sir. Mo lérò pé ó yẹ kẹ́ ṣe lè rántí fèsì, sir. I think so. But mi ò kàn rántí ibi tí mo ti máa fèsì. But I think so. Anyway, ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìránṣẹ́ ajé ló ń tọ́. Bẹ́ẹ̀ sir. Sẹ́yìn máa dádó láti bẹ̀ kan. Àmì ìmọ̀ mi ò báyà pé ìmọ̀ dádó láti bẹ̀ kan. Kúkú yìí dà. Kú! Mo ní gbogbo wọn lọ báyìí mímọ̀ pé yìí ni. Ẹ má worry, sir. Kí lẹ fẹ́ jẹ, kí lẹ fẹ́ mu? No, not at all. Actually, I have a message for you. Okay. Okay. I'm sorry. Come yes, sir. Okay. Shall we back to our own, sir? Okay. 50 million naira ló wà ńbẹ̀. Only to you for this. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Alright. I don't. Kí lẹ fẹ́ jẹ? Ẹ sọ kẹ́ ẹ sọ pé jẹ kankan. Ẹ jẹ kankan. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Hey. Honestly, ó kàn dánú mi rú ni. Tí mo bá ṣe pé báwo máa yí síbẹ̀, tí mo tún ṣe báwo máa yí síbẹ̀. Bí wọn náà ṣe burú lọ́mọ ẹ ṣe burú jàre. Ó burú gan. Okay. Thank you. Babe, mo máa fẹ́ sọ̀rọ̀ kan. Ẹ̀nà ò wálé látọjọ́ yìí, ṣé o miss mi ni? Babe, mo ti miss ẹ, honestly, mo miss ẹ gan, to be sincere. I can't wait to see you. Yes. Baby. Dude, don't know. Little. Oh, mommy. Let me call you back. Ẹ káàbọ̀ ma. Mwa, miss you.
Ta ló tún ní? Mommy. Ọmọ yín náà ni, of course. Ọkàn mi ṣe balẹ̀. So kò tí yọjú sí ẹ náà. Mummy mi ò rí. Ọ̀rọ̀ ẹ náà ni mò ń sọ tẹ́ fi dé nsìn. Ọmọ kan tó ṣẹlẹ̀. Yes ma. Ìṣòro kò sí problem. Yes ma. Actually mi àti ẹ sọ̀rọ̀ láàárọ̀. Nítorí ẹ sọ fún mi ní pé òun máa yọjú sí ẹ. It's just a matter of time. Yes ma. Ṣé orí inú ilé yẹn? Ìwọ ló ní o. Kò sí anybody tó lè lé ẹ ń bẹ̀. Ṣé orí èyí tó gbé sílé yẹn ìdọ̀tí elégbò lẹ́sẹ̀ olóòórùn ibi ó ń ṣe ilé ẹ̀ o. Ṣé orí ọ̀rọ̀ ẹ̀ ó dàbí aago téèyàn rà ní 200 naira ni. Wọ́n á ní kò lálàmù ṣọ́rọ̀ pé òyìnbó gọ̀ ni. Ìyẹn ṣé egbò ẹsẹ̀ ló máa fi gbóyún? Àbí egbò ẹsẹ̀ ló máa fi tọ́mọ? Fámílì ò lè yọjú sí bẹ́ẹ̀. Ẹ̀yàn máa ṣe káàkiri. Ṣé yẹn wá ní ìyàwó? But wọ́n ti ẹ wà presentable. Níbo náà gbé ẹ lọ tó òde? Kàn wọ ọmọ rẹ̀ náà. Wo kò sí nǹkan táàbúrò mi máa fi ìdọ̀tí ṣe jàre. Ṣùgbọ́n máa dà. Thank you ma. So kàn calm ò ní problem. All right ma. Àbí tí mo sọ òye. Yes ma. Àfọ̀n ẹ wá gbókó tó wọ̀. Àmì ma. Ọláníyì mi kọ́ náà. Ó wà nínú ilé. Ọlá mi. Pẹ̀lẹ́ ọkọ mi. Ọmọ ọlá. Bóòni. Ṣé o dá àtijọ́ kẹ́lá? Not at all ma. Kò disturb me even though a jọ ń ṣe lesson fún exam mate ni. Wow. I'm really impressed. Thanks so much. God bless. Ìyàwó nìyẹn jàre my dear. Wo má worry. Kò sí nǹkan tó máa lé ẹ. Àpáta mi ẹ kò sí mímì tó máa mì ẹ. Thank you. So ọkọ mi. Mọ́mí kí wá lẹ ti jẹ báyìí? Mi ti jẹ anything. Okay, a ti dáná bọ̀tà wa àti ẹ ti jẹun ní àtọ́ láti jẹun so ti ń wà nílé. I trust you. Ṣé kí wá serve yín ni ma? O need that stress and Joko. Yes ma. Oh calm. O máa mí sí mi lọ́rùn. As my only sweetheart, my love. Thank you ma. Take care of yourself. So my dear, we can have one àkànjẹ. Ọkọ mi ṣe ń balẹ̀ báyìí. Wọ́n tẹ́lẹ̀ òkè lókè lọ́kọ̀ mi. Sọ pé kí n lè ń sìn. Tani ẹ. Kí ló tún fẹ́? Kí ló tún fẹ́? Kí ló fẹ́? Èmi ni náà lọ sílẹ̀ kò fẹ́ wọlé. Kí ló tún fẹ́? Kí ló fẹ́ wá sí? Ìfẹ́ mi náà. Kí ló fẹ́ gẹ́gẹ́? Mo fẹ́ rí ẹni. Sílẹ̀kùn náà. Kí n wá sílẹ̀kùn fẹ́ ni wọlé náà tó bá fẹ́ wọlé tí bá wá sílẹ̀kùn fẹ́ ni. Kí ló fẹ́? Tí o tó fẹ́ jòkó kò ní ìdíkò jòkó kí ló fẹ́? Kò yẹ kó jòkó sẹ́. Kí ló ṣe báyìí lẹ́sẹ̀ mìíràn tó ni? Ká tó bá fẹ́ ni o sọ owó máa yìí kí ló fẹ́? Mo lọ látàárọ̀ ni náà. Kí n fẹ́ wá sùn sọ́dọ̀ ẹ̀ ni. O fẹ́ wá sùn sọ́dọ̀ bò lọ́dọ̀ ta ni? Kò possible náà bó ló ṣe sùn sọ́dọ̀ mi bí? Kò possible bó ló ṣe fẹ́ sùn sọ́dọ̀ mi bí? Deja, I need you. Wá need mi ní táìmù yìí, ó ẹ̀sọ́ wá need mi ní táìmù yìí kò ní dà. Onírúùmù tiẹ̀ lọ sùn rúùmù ti tiẹ̀ náà. Oh, baby, please. Onírúùmù ti tiẹ̀ lọ sùn rúùmù rẹ̀ náà. Ó sáà kí mo lọ tààrọ̀. Mo bẹ́ẹ̀ mo fẹ́ sùn sí ẹnu àjọ máa sùn lálẹ́ yẹn o. Wà ìtàlẹ́ jọ fẹ́ jọ sùn. Wà ìtàlẹ́ fẹ́ jọ sùn. Ẹ máa sùn. Yóò jáde lọ fún ẹ. Máa sùn yóò jáde lọ fún ẹ. Dara. Ìwáyé wọlé. Kò tí mo fẹ́. Kò dáa. Fọlájọmí, why don't ṣe báyìí? Wo má Fọlájọmí kí ló dé ganan
ṣé tí ń dún ẹ̀ ni ó gbọ́rọ̀ tí bàbá sọ ni wọ́n ní egbò àdá jiná ṣé o mọ̀ kan tó ń jẹ́ bẹ́ẹ̀ ni egbò tí kì í jiná mi ò lè ṣe. kò wá rí bẹ́ẹ̀ ìgbà tó bínú jáde tán nísìnyí nǹkan míì ni bàbá padà tún sọ fún mi wọ́n ní fúngbà díẹ̀ ni tá bá ti rí lówó tán nísìnyí egbò tá à ń sọ yìí yóò pàjùdé nǹkan tí bàbá sọ fún mi nílé nísìnyí àti kíkèbó sọ pé ó nífẹ̀ẹ́ mi ni. Akínlábí o mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ you know I love you so much but ẹ̀rù ló ń bà mí. má jẹ́ kẹ́rù bọ̀ tó bá dé tán bí gbogbo nǹkan tí mò ń ṣe yìí náà nítorí rẹ̀ náà ni màá tọ́jú ẹ̀ màá dẹ̀ dó tiẹ̀ mo promise ẹ pé ní wojú obìnrin mi ìmọ̀lẹ́yìn wọ nìkan mo promise rẹ̀. Akínlábí ṣé mo kún promise mi sí. mo promise rẹ̀. pé ò ní wojú obìnrin mi mọ́. ní wojú obìnrin mi rárá mọ́ wọ nìkan náà ni. Hey guys, kò wá ń ṣèkọ́ tẹ̀yìn rò nípa ẹ̀yìn o ní tèmi o personally ẹ kà fi perspective àlòláyé who owns the world tábánikà wo owó wà ń bẹ̀ ọmọ wà ń bẹ̀ ìmọ̀ wà ń bẹ̀. kúnlẹ̀ ipò wà. sà bàmú kí. sà mo ẹ kí n gbé yín lọ sà. bàmú kí. ọ̀gá. sà ẹ lérò pé kí n máa ń gbé báyìí. ìgbà sílẹ̀ ní sí gẹ́tì fún mi. kí ló ṣẹlẹ̀ gangan kí ni nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ ok ẹbọ ni wọ́n wá wà ń sìn bó ló wà ń sìn jọ ṣé mi ni mò ń lé ẹ ni àbí àǹtí ló ń lé ẹ. mo dẹ̀ ń sá fún mi ṣé mi kì í ṣe èèyàn ni ṣé nígbà tó ń bá tó pẹ́ síbẹ̀ yẹn òun nìyẹn sì olóṣà kúrò nílé sí kó tí a kò lọ láàárọ̀ la kó tó lọ sílẹ̀ láàárọ̀ la méjì ọkọ̀ débì báyìí kí ló ṣe. mọ́mí ọmọ olóòórùn burúkú yẹn elégbò lẹ́sẹ̀ yẹn ó ní kó tó máa súnmọ́ kó tó máa gorí ẹ̀ pẹ̀lú egbò burúkú tó wà ní alára yẹn ẹ̀yin náà wọ́n sì ó ní òórùn yẹn ti ń disturb òun ó ti kúrò lé. orí ẹ̀ ò pé o ká kí n máa súnmọ́ àwọn pẹ̀lú condition tó wà ní in fact wọ́n ti ń ṣe wọ́n ń ṣe ju bí wọ́n ṣe expect pé wọ́n ń ṣe òun lọ. ẹ mú pé kó tó bá dẹ̀ ti harvest àkínsìn ó máa harvest baby mi ni mọ́mí mi ìdẹ̀fẹ́ kó harvest baby mi tẹ́ pé máa harvest mi. èyà lọ́ọ̀fù mo but instead tí akin fi wá lọ sí hotel kí ló dé tí ò lè wálé. bó ti bí o. ṣé mo ń disturb ẹ ni. I don't know. ilé nílé akin náà. ó mo dẹ̀ ń kìlọ̀ fọmọdé kò lọ́rọ̀. mọ́mí ẹ̀dẹ̀ mú pé ilẹ̀ ń kọ̀ọ̀zẹ̀ ilẹ̀ ń fà á. dúró náà kí ni mo fi fà. ẹ̀yin lẹ kọ̀ọ̀zẹ̀ náà. dúró ẹrù tí ò ṣe ti ayé òbí ìdílé lórí kí ni mo fi kọ̀ọ̀zẹ̀ mbẹ̀ mo ní ẹ lára bí. ní mi lára tó kò ṣe pé ní mi lára bó tó bá jẹ́ etí sọ pé ó yá òkè ṣé bíbá yìí mo fẹ́ bímọ sí ni ṣé bíbá yìí máa bímọ sí ni mọ́mí ó yẹ káàdì tí wọ́n fi lọ sílé náà yẹ kí n ti wà nílé lọ́dọ̀ àkìnà ó mo kàn wá ń jókòó sí bíbá mo kàn ń sọ̀rọ̀ tí ó ṣe déédéé ní bíbá. ó wọ́n jókòó sí bíbá ṣé ti ti ẹni pé kò ti lọ sọ́dọ̀ àkìnà kò ti débẹ̀ àná ti rẹ̀ lẹ́bi. mọ́mí ṣe ìṣeré ni. dúró tí mo parọ́ fún ẹ rí ṣé mo dúró ẹ̀ ṣeré ó pẹ́ jù nínú ọ̀sẹ̀ ní gbogbo ọ̀dẹ́lẹ̀ àkàrí. gbogbo ọ̀pọ̀ tó wù kí ẹlẹ́gbẹ̀ẹ́ yẹn lè jẹ́ gbogbo jáde nínú ètè mi. ó kúrò jáde. ó máa wọlé wúlú wá mi o. ó kúrò jáde. ó lè máa abẹ́tì ẹ̀ láì tó máa abẹ́tì ẹ̀ ní. tó bá yẹ tí abẹ́tì máa abẹ́tì bébì mi. lọ́mí jẹ́jẹ́ lọ́mí tẹ́ndà. wo ìfẹ́ yẹn ló máa fi fúnra ló máa kó sórí ìdúró. ó gba àwọn ẹgbẹ́ ẹsẹ̀. kúrò kúrò ní láti kúrò sùn. máa bẹ jẹ́kí mi jẹ́kí mi dáì kí n bá sọ̀rọ̀. ó dà wá lọ sọ́dọ̀ mi gbà. ìyàwó mi tó fara mo bẹ̀rẹ̀ àwọn sáwọn jẹ́ ooo mo bẹ̀rẹ̀ àwọn sáwọn jẹ́ mo bẹ̀rẹ̀ àwọn sáwọn jẹ́ ooo mo bẹ̀rẹ̀ àwọn sáwọn jẹ́ gbogbo kò mọ̀ tó mi wá mo bẹ̀rẹ̀ àwọn sáwọn jẹ́. ẹ ǹlẹ́ o inú yín ò dùn ọkàn yín ò balẹ̀
ẹ pé nínú ọ̀rọ̀ tí ń bá lọ ayọ̀pìlẹ̀ bìtìlà lójó tàn mọ́lẹ̀ báyẹ̀ tídìí rẹ̀ ó sóòkan àmọ́ kì í fẹ́ràn ẹ̀mọ́ ẹnìkejì ju rẹ̀ ni lọ ọmọbìnrin yìí fẹ́ràn ọkọ rẹ̀ ju rẹ̀ lọ ni mo sì wí ọ́ mo pé níta fẹ́ ṣe ìléwu ọ wá ṣe nǹkan ọ̀wọ̀n tán ọ tì ká àbámọ̀ bẹ́nu ìwọ̀n aṣokún káyé o kí lè fẹ́ ṣe. bàbá ìṣòro mi ìmọ̀ pé sáré ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìnira ìpọ̀ ẹ ṣàánú mi ni ẹ̀rọ tí kúnlẹ̀ àbí àrọ̀ ìmọ̀ pé bí ó ṣe rí rè é. tókè bàbá ẹ jọ gbogbo ọ̀nà tẹ́ lè gbà láti fi ràn án lọ́wọ́ ìnira ìpọ̀ kò lè sùn kò sí nǹkan tó lè ṣe pẹ̀lú àlàáfíà bẹ́ẹ̀ ṣe ń wo ẹsẹ̀ yìí ojoojúmọ́ ayé ló fi ń sunkún bàbá ẹ jọ ẹ ràn wá lọ́wọ́. ọ̀tọ̀ náà báwo ni ìwọ ṣe jẹ́ sí ọ̀hún. ṣé nígbà tó ń wọ́n ṣe é ṣé ìwọ ò sí ń bẹ̀ ni ìwọ gbọ́dọ̀ sọ fún pé ọmọ ṣe é ó ṣe tán dáa pọn. bàbá lóòótọ́ mi ò sí níbẹ̀ nígbà tó ṣe àmọ́ èmi àti ẹ̀ ọ̀rẹ́ tipẹ́tipẹ́ ni wá a jọ lọ sílé ìwé ni a dẹ̀ nífẹ̀ẹ́ ara wa dénú tí ọ̀nà kọ́nà tẹ bá lè gbà láti fi ràn wá lọ́wọ́ ẹ dẹ̀ máa wo ẹni tó torí ẹ̀ ṣe òwò mọ́ ọmọ lóore. n kò lè mọ̀ ọ̀nà tó wà náà wọ́n kọ́ ọ̀dẹ̀gbẹ̀ tí ní fọkùn kọ́lé o bó bá fi kọ́lé tán sófi ká gbó olóko adébáwọ́ ládìgbò ọ̀gẹ̀gẹ̀ yìí tó kọ́lé jẹ ìsàyè tán tó pilẹ̀ tọrun ọ̀nà àbáyọ tó kù náà ní kù. kí òun kọ́ kó òun òkú kọ́kọ́ mọ́ náwó ni. bàbá ọ̀nà ó ní tẹ́lẹ̀ sọ wípé oníkọ̀kẹ́ kó kanlẹ̀ kó má ní kan àgbékọ́ sí ẹ ṣàánú ẹ bàbá ìnira ẹ pọ̀ ẹ ṣàánú ẹ bàbá gbogbo nǹkan tẹ bá lè ṣe. mọ́wọ́ bá kanlẹ̀ ọgbọ́n tó tún gòkè ó níbi àgbékà ọ̀nà kan ṣoṣo ni o. bàbá kí ni. kọjá yìí kéèyàn máa bá ẹni tó jù lọ nínú àwọn kọjá yìí ni o. ṣé ìwò tẹ̀lé ọ̀rọ̀ Yorùbá ni tí wọ́n tẹ̀yìn bá ń bọ́ ọmọdé díẹ̀ sùn lóko gángan mú ẹni máa ń wò. ọgbẹ́ mi ò fi bẹ́ẹ̀ gbọ́ Yorùbá ó kọjá ìyá ara rẹ̀ ni. ojú mi rí mẹ́wàá bí mo ṣe wà nù léhùn gbogbo ẹ̀ lójú mi tó. gbogbo ẹ̀ ni wọ́n rí videographer. bí n bá sọ ẹ̀ ṣe mọ̀. tí máa ń dùn mí lọ́rọ̀ rẹ ni pé kò wá ti tẹ̀lé máa bá a sọ èèbó ni bùlà àbí bàbá wọn wọlé sóyè ká ni. wọ́n ti kọ́ olùkọ́ ló kàwé. kó àpérò. ó sí bó ṣe wá síhùn ọ̀rọ̀ rẹ gangan tó wájú síhùn tí sí rẹ̀ ọmọ rẹ̀ tó sí dànù ìlà ń wá. ọ̀rọ̀ mi. tó kí lẹ ni mo ṣe àbí kí lẹ gbọ́ kọ́ wọn ni mo ṣe. má dákẹ́ ẹ̀ sọ fún un. o sì ní sọ fún un sẹ́mi ẹni kúkú ni. kúkú kí ni ẹnu àgbà lóbi tí gbó wí. ó gọ̀gọ́ sílùú ìjókòó mọ̀. ọkùnrin yìí èmi sọ máa yàn sẹ́mi ẹni kúkú ni. èmi ò wí o. wí jàre. èmi ò sọ o. kí ló ń ṣe yín gan-an. sọrí tí kí ni. àwa kàn ní a gbọ́ onímọ̀ràn ni. pé sọ fún un. wo sórí dúdú rẹ ńlá ta pọ̀ kùsà tó ń wá àwọn tó bá ilé yí ọ lọ́wọ́ ó di ti ẹnu o. kùsà. ìmọ̀ràn tá a fẹ́ gbà ọ́ ni pé mẹ́jẹ̀yàwó ọ̀gá lóyún o ó bá ilé lóyún. tiẹ̀ bọ́nu o. àwa mọ bàbá ọmọ bóyún bá dé gbogbo rẹ̀ làwa rí inú ilé. gbogbo ẹ̀ ló tiẹ̀ sojú rẹ̀. ẹ̀yin guys mi ò understand kí lẹ̀ ń try àti ìsúnlẹ̀. wọ́n sì bò ó. yóò sọ èbó. kí lẹ̀ ń gbìyànjú àti sọ ó yé mi náà ẹlẹ́fẹ́ bá mi sọ̀rọ̀ ẹlẹ́fẹ́ kì mí lọ. sórí mọ̀nà táwa fẹ́ gbà ọ́ ọgbọ́n ò sí nílé àmọ́ tán báyìí lè dé ọ̀rọ̀ wa lọ́rùn láti fún wọn pé tó àmì tó lóyún o. yóò tiẹ̀ sọ orí ààrẹ wípé à ń fẹ́. òun ló kéré jù. òṣìṣẹ́ tó ṣe fún mi ọba mi mi ìwọ mo tún láìdí kà nínú ilé yìí wọn láìdí kà ní ìjọ ò lọ dé. wo wọn ka géètì o. jẹ́ obìnrin ṣé o jẹ́ kí o náà ẹnìkan ka géètì o. wá bọ́m̀bí. ọjọ́kọ̀. ẹ̀gbọ́n náà táwọn méjì ò bá tẹ gbà mí gbọ́ ìwọ tó jẹ́ gẹ́gẹ́ bí obìnrin ṣó jẹ́ kó gbà wọ́n gbọ́ ibi tí mo ti ń jẹun nínà. gbogbo ẹ̀ lójú tèmi tó pátápátá nulẹ̀ gbogbo ẹ̀ ní sì sọ fọ́gà bọ́rọ̀ bá ṣe rí gẹ́lẹ́ láṣẹ wí èmi ló ń dáná nù. cook
mọ́jọ́jọ́ náà o ọ̀ ní sẹ́rí ibú. wá kí ni tí gbogbo wọn bá tẹ̀ ń ṣẹnu ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ tó ń sọ nǹkan tí ò dá nípa mi èmi àti ẹ we are compatible. àní ọmọ ṣèbó ṣe mi mọ́. a máa sọ àṣírí fúnra wa. máa sọ èbó ṣe mi mọ́. dé play lọ́rọ́ rẹ̀ èmi kẹ́ gbé èbó ṣe bí mo sọ wo ìmọ̀ràn tèmi fún ọ màdámù kò gbọ́dọ̀ ní oyún bí màdámù báyìí lóyún àti náà bẹ̀rẹ̀ nu ṣàgbákò. lọ́n irú ayé ò wá lélẹ̀ ọ̀gá bí màdámù bá lè lóyún which kind of mentality is this? wẹ̀rẹ̀ tó wà nílé ìgbà wọ́n lọ́rẹ̀ sí tó wà nílé ìgbà ìbéèrè ni òrà àṣàjà lọ́rùn ìjọ ọ̀rẹ́ ṣíṣí. kéde mo rò bórí o ìgbà tó rí mi dákun tó rà àṣàjà lọ́rùn mi ó ti yọ wèrè tẹ́ gbé sílé ńkọ́ ọ̀rẹ́ ṣíṣí tó wà nílé ìdá. àwọn wo ló pa ni mo géètì ẹgbà mi ẹ̀dà wo ló ń sọ̀rọ̀ ẹranko ni wọ́n yẹ má bínú ó ṣubú ni ẹ má bínú madam sùn ní ilé yẹn yóò padà wá jà yín láàmú. ṣé ẹ ti rí dáadáa ẹni ìdú ẹ ìyàwó ọ̀gá yín ni ẹ ò má fẹ́ yín kọ́lẹ̀ ìyàwó alálùbáríkà oyún lẹ̀ ń wò kú tí ó bímọ fún yín yàtọ̀ sọ̀rọ̀ èsìsì tọ́gà yín gbé sílé lẹ́gbò lẹ́sẹ̀ yóò bọ́ àtàkùn ònúlé yẹn tó nílé lẹ́sẹ̀ dé yìí nìṣọ́nu lẹ́jàre ọmọdé yìí náà wọ ọmọ ẹ wo wájú ẹ wọjọ́ ọ̀la bọ́ọ̀tà ọ̀rẹ́ ṣiṣẹ́ lẹ́gbò lẹ́sẹ̀ bọ́ọ̀lù bọ́ọ̀lù láti bí mọ́ kọ́tọ́ wọ́n ti bá rẹ̀ ní kí lọ́jọ́ lórí ọ̀rẹ́ lẹ́gbò bọ́ọ̀tà ó lè bá jẹ́ àbúrò tèmi jẹ́ olóṣì bọ́ọ̀tà ìyàwó òṣì. àṣejù bàbá ṣe tẹ́ àṣejù bàbá ṣe tẹ́ wòléwòléwò di aláṣejù àṣejù bàbá ṣe tẹ́. Jọ́sẹ̀ wọ̀ ló dáná ní kitchen. I'm talking to you now, then wọ́n mi bí gúre. Ṣé wọ̀ ló dáná ní kitchen? ìyẹn mi tí yàn lábá máa gbé ní sọ́lẹ̀ kéékèèké màmá gorí ẹ̀ lẹ́nu ẹ̀ sí mi. Jọ́ kí là ń bí ẹ́ kí ló sọ? Ó dẹ̀ wọ̀ mi bí gúre. Mo ní ṣé wọ̀ ló dáná ní kitchen. èmi mo dáná kitchen. Jọ́ ń tòrò ọlọ́gẹ́ òṣù fẹ́ pa wá ni. Ṣó fẹ́ pa wá ni pẹ̀lú egbò burúkú tó wà lẹ́sẹ̀ yìí tí gbogbo ẹ̀ kàn ń rún. Oh my God. Shit, man. ìyẹn èmi ó ń pè mí lélẹ́gbò lẹ́sẹ̀ ẹ̀ẹ́dà ibi ọ̀kan tí mo jẹyà fún. Ṣó fẹ́ pa wá ṣó fẹ́ fún wa pọ́ ìsìnkẹ́ jẹ́ngẹ́ òní. Má pa wá má ìka àánú mi lẹ́gbò lẹ́sẹ̀ bíi tiẹ̀. Lẹ́nu ẹ̀. Ó ti ẹ̀dá bẹ́ẹ̀ yẹn. Bíbí mi kàn. Ògé yìí ti fẹ́ pa wá owó fẹ́ fún wa ní pọ́ìsì jẹ. Kí ni? Yẹ́ ló jẹ́ jíjí sọ̀rọ̀ jọ. Ọmọ ló ṣẹlẹ̀. Agé wọ́n lè má ṣe kan tó ṣẹlẹ̀ bí báyìí. Ìyàwó ẹ̀ sọ fún mi pé ẹlẹ́gbọ́n lẹ́sẹ̀ lè mí. Agé! Kí ló ṣẹlẹ̀ tó ọ̀rẹ́ rẹ̀? Bébí ó lọ sí kíchìn ó lọ ń dáná ládùúgbò oúnjẹ ta ní kíchìn yẹn tó fẹ́ fún wa pọ́ìsì jẹ ni. Àbí káwa náà tún lọ délé. Wáyé tó ọ̀dà mi lọ kíchìn tó lọ fi dáná fún ara rẹ̀. Kí ló lọ sí ní kíchìn? Ìbísẹ̀ kúùkù ni pé kó dáná fún ẹ. Àbí èmi kan tí mo gba kúùkù fún nìyẹn, gbogbo àwọn òṣìṣẹ́ tó wà nílé nǹkan tí mo gbà wọ́n fún nìyẹn. Kán dáná, kán bá mi nu mọ́tò, kán tó kán fáǹsì. Kúùkù kí ni iṣẹ́ kúùkù nínú ilé? Àdéṣẹ́ńtà ìbí mo ní kó má máa jòkó sí sixteen room mọ́, ìpè inú ilé ni kó máa jòkó sí. Inú rúùmù ẹ̀ mọ́ ní ó máa jòkó sí náà, mo ti sọ fẹ́ several times náà, wáyé tó fi jòkó síbí. Wáyé tó ń jòkó sí ti rúùmù. Má bínú jà. Bóyá ká fún ní bọ́sùkọ̀tà, kó máa lọ sí bọ́sùkọ̀tà. There's sorrow, right? I believe. Lọ sẹ́nu ọ̀nà ọkọ mi. Bọ́ obìnrin mi lájọṣepọ̀.
can't believe it. Bọ̀bọ̀ kan bí ṣe pa mí sí bí aṣọ tó ti gbó. Madam, ọ̀gá náà ṣe akọ́ntán ṣe náà ó ti pọ̀ jù. But at the same time, ìkan tọ́lọ́run bá dà síyàn lágbàdá ń gbà mí. Èèyàn máa ń gbà pẹ̀lú sùúrù ni. Madam, you need to be patient. Ẹ máa ní sùúrù ni torí èèyàn ní sùúrù lọ́lọ́run wà. You need to exercise patience. Excuse me. Kẹ́mi ní sùúrù. Please leave my room. I said you leave my room. Kúnlé. Ṣé o mọ̀ pé kọ̀ọ̀kan ṣẹ̀ tí mi ò tí ì mọ ìdájọ́ sí mo fẹ́ dá fún? Ó wá ń sọ fún mi sí pé Kẹ́mi ní sùúrù. Níwọ̀n tó jẹ́ pé ìwọ ni mo rò pé ló máa yọ mí nínú àjàkà kan ṣoṣo tí mo wà yìí. Ìwọ ló wá sọ pé kì í sùúrù. Aṣẹ́fẹ̀tọ̀ ni wọ́n gọ́ ní sí mi ẹ̀. Kúnlé. Madam, kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Ìkan tí bàbá ní kí n ṣe yẹn, ó lágbára fún mi láti ṣe. Ọ̀rọ̀ mi o. Bàbá. Ọ̀nà kan ṣoṣo tó wà. Tó bá fẹ́ bá gbé ẹbọ náà, tí ẹ̀ṣẹ̀ náà jiná. Tí ò ní mọ̀ níra mú. Tí ó sùn pátápátá ni. Tó fẹ́ gbẹ́bọ náà tó fẹ́ ní làáfíà. Nǹkan ọmọkùnrin rẹ̀ láìsí. Bàbá. Ibo ló ń wò? Èmi ní. Ń wo TV. Orí ẹ̀ burú. Ikọ́ ọmọkùnrin mi. Ikọ́ ọmọkùnrin mi. Bàbá, kò lè possible. Kí ni nǹkan tí bàbá ní kò ṣe tó lè ṣe torí tèmi? Ṣé bó sọ pé ó nífẹ̀ẹ́ mi ni? Kúnlé ò dẹ̀ jọ wọ́n ti fẹ́ wá láti bẹ̀rẹ̀. Please. Madam, tí má gbọ́ yín yé, nǹkan tí bàbá ní kí n ṣe. Do you know the implication? Tí n bá ṣe, mi ò lè ṣe bí ọmọkùnrin mọ́. I'm going to be an impotent. Kúnlé, ìwọ náà wò mí. Bí mo ṣe rìn sórí pé mo yọ sí wọ̀gàn. Ó dẹ̀ jọ torí tọ́lọ́. Tó bá ṣe lè fún mi, I will never leave you. Jọ torí tọ́lọ́. Gbogbo nǹkan tó bá fẹ́, ó lè máa ṣe fún ẹ. Ṣé mo ṣe fẹ́ lo ìgbésí ayé mi nìyẹn? No. Má worry. Tó bá ti ẹ ṣe, you can go. Fọlájọ. Kúnlé. No, I will do it. It's okay. Sorry. Má ṣe rẹ̀ léṣe. I'm going to do it. I will do it. Thank you. Very good. Fẹ́mi. Very good. Wọ́n sọ bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀. Ìwọ Kúnlé. Ọ̀gá ìjọ kì í ṣe Kúnlé ìwọ. Kì í ṣe kan tẹ́rù. Níwọ̀n tí mo fún lóúnjẹ jẹ, tí mo ní kó wá jẹun. Àbí? Òṣèré eléyìí fún mi àbí? And you? Ẹ̀yin tàbí sun jẹrẹ tẹ́lẹ̀ lọ́wọ́ rẹ tí ń fi kó para ni. Babe, it's not what you think. Please, it's not what you think. Madam, Alice, Calm down. Ọjọ́ bá bá jí, òṣùpá mo rọ̀ ju ọ̀run ṣàtẹ̀wò. Òyà mọ́lẹ̀ kedere. Ìran ajá jí takọ́tọ̀rún. Ìran àgbà jí takọ́tọ̀dá. Mo pèràn péjá, wọ́n jí tòun ti bèrè lọ́wọ́ òun. Àgbàjẹ́ o! Ìgbàjẹ́ o! Èmi jí lónìí o. Ire gbogbo wọlé mi wá o. Èmi jí lónìí o. Ire ọmọ wọlé mi o. Èmi jí lónìí o. Ire ìkúbalẹ̀ ọ̀rọ̀ fúlé mi ṣe gbogbo ohun. Ire gbogbo tàgìrìgì wá o. Ìgbàjẹ́ ajé ti dá mi lóhùn o. Mo ti wo gúgúrú jọ. Ajé olókun tọ̀ ẹ̀ wá o. Wo gúgúrú jọ. Agbára bí o. Bàbá. Ìrẹ́ o. Ẹ̀rọ sọ. Bámọ̀ sọ owó ọ̀dájì. Bẹ́ẹ̀ni. Ṣé o sí nǹkan? Kò sí kankan sọ. Ní nǹkan tí mo bá ní mo fẹ́ yín fún yẹn ni mo ní kí wọ́n gbọ́ ìgbà ní àtọ́tọ́ rẹ̀. Ìyá ọba ń sọ lórí aago. Bẹ́ẹ̀ni sà. Ìjọ gbé ọba obìnrin rẹ pẹ̀lú awakọ̀. Bẹ́ẹ̀ni.
wọn gangan mo wá fún. èmi ló wá bẹ́ẹ̀ ṣe o. Bàbá ó ti sú mi ìnípa wọn fún yín bàbá ó ti sú mi tẹ́lẹ̀ náà yín kàn dìbò fún náà tẹ́lẹ̀ náà lèmi mo kàn tán bá bí ayé ni èyí nífẹ̀ẹ́ mi kàn fẹ́ fi gbowó lásán kó tèmi sì lówó kó get out nǹkan tó mo kàn wá fún ṣá òun ni pé ṣé mo bá lè kó nílé ṣé kò ní àfẹ́ tèmi bẹ́ẹ̀ mi ṣe ń rówó tèmi. nǹkan gbàgbọ́ nǹkan tí mo wá fún nìyẹn. èèyàn mi kan mọ̀ sọ̀rọ̀ kan. ok bàbá. wọ́n pé tó ní tèmi ò ní ìnigi ọdún bíi níbògì jọ̀pẹ́ lọ. ní tí ìwọ ò ní ló gbà lọ́wọ́ tí ọ̀hún. tọ́. bó bá kú ìwọ lówó bí ò sì kú ìwọ lówó. àti mo fẹ́ mọ̀ gẹ́gẹ́ náà. bó gbẹ́nu ilé rẹ ìwọ lówó bó sì kàn sí ògbẹ́nu ilé rẹ ńkọ́ ìwọ ń sanwó lọ́nu. àrà tó bá wọ̀ ni ò dá o. bàbá ó ti sú mi ní ó ti sú mi. sórí ajé ti bẹ̀rù lọ́dọ̀ tiẹ̀. abóni akọ rẹ̀ rè bẹ́ẹ̀ mi bá ti wá pè lóòrọ̀ abó tọ̀rọ̀ tiẹ̀ a sì mọ bí owó fún ọ kò sí láburú mẹ́. nítorí ó ti sú mi ní bàbá. ilé dànù. ó ti sú mi ní bàbá láti jọ yìí. inú rẹ̀ àwọn ọ̀rẹ́ mi ò mọ̀ wá mi wálé. kọ̀mọ́ ọ̀nà sí ọ ni. kí n sọ sí yín bàbá àwọn ọ̀rẹ́ mi ò wá mi wá sínú ilé mi. òun yẹn tẹ̀sí pọ̀ jù wọ́n mọ̀ ní ṣéyà mi mo gbé sílé. àwọn fámìlì mi náà ò ní lè wá sọ́dọ̀ mi máa mọ̀lẹ́bí ti sá fún mi because of fọ́ọ̀mù. ọ̀hún láì wọ́n jẹ́ kí n wá nìyẹn. bọ́ọ̀ náà bá pọ̀ jù mọ kó bọ̀ mí. ẹ jẹ́ mẹ́jọ kó wá bá ẹ mẹ́jọ ẹ jẹ́ ìdílé àbí ni kájú mo wá fún náà nìyẹn sàn mi ò ní káàṣì lọ́wọ́ nípa ẹjẹ́ bá ń ṣe tó kì í ṣá nípa ń sáré ṣe mo fẹ́ ṣe owó sí àkáǹtì yìí àkáǹtì yìí bákàǹtì yẹn náà sì ni. kò ní débí kò láwọn. ẹ jẹ́ ń ṣe sí. òmìnira káàṣì. káàṣì lẹ́fẹ̀ẹ́ ọ̀dọ̀ àbá yín padà wá ní yín padà wá ní. kò ní délé o ìfún mi rì sí òmìnira káàṣì. ẹ sọ wọn kásí gbọn kan tí mo sọ kalẹ̀. kí ló expect kí sọ. nǹkan tó mọ sọ náà ni ìtumọ̀ tó sọ bó ní ṣe máa rí ìyàwó mi tí ń yálè tí màá fi ń pín káwọn àwọn adákẹ́ tí ní sọ nǹkan kan lẹ́yìn nǹkan tí mo ń bá yín sọ. o dẹ̀ ṣú ọ̀nà tó sọ yẹn. àmọ́ ká ní bí wọ́n ṣe bí èèyàn kan tó ṣe ordinary driver mi lásán òun ni mo ká pẹ̀lú ẹ̀. this is serious. mo ká pẹ̀lú ẹ̀ tí ń dìmọ̀ tọ́jọ́ wò má sára wọn náà ló jẹ́ kí wọ́n bá yín nípa ìwé nígbà tó mú mi wá for the first time tó kọ́ mi wá sọ́dọ̀ yín tá a ṣe dọ́kúmẹ́ǹtì sọ̀rọ̀ lọ́dọ̀ yín yẹn tí ọkọ rẹ̀ wà ń bẹ ọkọ tèmi náà wà ń bẹ àtàwọn property mi tàtún ti ní tàtún kó wá sọ́dọ̀ yín tọkọ rẹ̀ wà ń bẹ tọkọ mi náà wà ń bẹ yẹn mo fẹ́ kó ọkọ rẹ̀ kó ń bẹ kó jó ọkọ tèmi nìkan tí bá kàn ṣe pé ìfẹ́ wò dájú lọ́yà ìbá ní pé kẹjẹ ká mú kó because tóbìnrin bá ti ń yálè tí ò bá ti pa rẹ̀ yóò dẹ̀ pọkọ èmi ò fẹ́ jó pa mí yóò jẹ́ kí n wá sọ́dọ̀ yín lọ́yà. wẹ́ tó wáyé pé nǹkan tí ẹ fẹ́ nìyẹn kò sí problem dó ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọ́fíìsì ni ìwà tẹ́tí wálé mo láti entertain yín náà ni. okay. meanwhile mi ní case lọ́la so màá wà lọ́fíìsì nígbà tí 11 ẹ wá rí mi lọ́fíìsì. so wá rí mi lọ́fíìsì lọ́la. no problem sir gbogbo ẹni tí ẹ bá sì fẹ́ mo ready láti wá ẹ bá ọ pé ẹni tí ẹ bá fẹ́ kí n ná mo ready láti ná o. nǹkan tó mo fẹ́ fi kún gan nìyẹn ó máa ná ẹ lówó. ẹ má worry mo ready any amount. to change documents these days is not easy and láti lọ high court láti lọ seal ẹ láti confirm gbogbo ta change so prepare láti lọ owó. any amount any amount. So see me in the office tomorrow. No problem. 11 a.m. Thank you, sir. You're on. Thank you, sir. ó tẹ̀ dábàá lọ́ọ̀yà rẹ̀ ṣe dé ó dábàá ó ta inú mi dùn pé káwọ́dà ẹ̀ mọ̀ mi dáadáa ẹ̀ mọ̀ mi dáadáa. òun ní ìfẹ́ mẹ́ni kó máa lọ ìfẹ́ lóko lẹ́sẹ̀ nílé mi ìfẹ́ mọ́ rárá. ìmọ̀ kan tó rí lára ẹ̀. bàbá ó gbè mí. pé rí. dọ́tọ̀ ókè ó ti pè yín kíkẹ́ ábùn bẹ̀bẹ̀ àbí ìfẹ́ gbẹ́sẹ̀ kankan yóò lọ lónìí ni ìfẹ́ ní rárá. ní gbogbo ẹnu ẹ̀sán akínlábí ní ìbò. mi ni. àbí ìwọ kọ́ ni. èmi ni.
imú mà níkà o tí ò jẹ́ ká gbóhùn àṣẹ ládùúgbò gbogbo tí mo ṣe fún ẹ. So you can do this to me Akínlábí. Ṣé o rò pé ìwọ ló ń tàn mí ni abẹ́mi mò ń tàn ẹ́ èmi gógùn náà máa pè ní ẹ̀tàn. Kò possible. Fọlájọmí kí ló dé tó ń ṣe báyìí? No, kí ló dé kí n tó fi ń ṣeré bí ọmọ ìjọ yìí? Wọ́n fi iná tán ọkùnrin tó ṣe pé ejò ni wá a ṣe nunu fún rárá. Ok, gbogbo nǹkan tí dájú ẹ fi sílẹ̀ fún ẹ pé kíyà má fi jẹ ó fẹ́ fi pìtàn àbí? Ó ní ìdẹ̀mẹ́. Talent wọ́n ló sọ̀rọ̀ báyìí mo ti mọ nǹkan tí mo ti face nínú ayé mi. Akin ti nífẹ̀ẹ́ mi púpọ̀ jù ó jẹ́ kí n mọ pàtàkì ìfẹ́ ó jẹ́ kí n mọ̀ wípé láìsí ìfẹ́ kò sí nǹkan kan kò sí nǹkan kan tóun ò lè ṣe fún mi ó jẹ́ kí n mọ̀ pé òun lò sókè dilẹ̀ fún mi òun lè fira rẹ̀ ṣẹ́ṣó láti lè fi tọ́jú mi. Talent jẹ́ kí n fi ara mi ran ọmọkùnrin jẹ́ kí n jẹ́ kó mọ bí mo ṣe tó bí ọlọ bàbá mi ṣe pọ̀ tó ìwọ náà ò bí mo ṣe múra look at me èmi ọmọ onílé ọmọ lọ́nà wájú mọ́tò tí bàbá mi ní ṣé lè ṣe mo fẹ́ kà ní do you know how much amount tó wà ní àkáǹtì mi mo wá mo gàrí ọmọkùnrin sọ fún mi pé o lè believe ó lóun lè fira rẹ̀ ṣòwò fún mi níbi tóun nífẹ̀ẹ́ mi dé láti lè fi tọ́jú mi ó ń try go possible best lórí mi ó mọ̀ pé ìwọ ni igi lẹ́yìn ọgbà mi a ti ṣe nǹkan tá a fẹ́ ṣe mo dẹ̀ ti rí pé true love ni bọ̀bọ́ yìí ní sí mi Akin nífẹ̀ẹ́ mi Talent jẹ́ kí n hand over everything fún. Gbẹnu sọ́hun jàre Fọlájọmí kí ló ń ṣí ẹ̀ àṣé nǹkan bàjẹ́ lára ẹ̀. Bàjẹ́ bí báwo. Wo babe bó ti lost memory mi lérò pé wà pẹ̀lú memory ẹ̀ mọ́ ọmọ wake up man kí ló tó ń ṣe báyìí náà wo jẹ́ sọ kíní kan fún ẹ sórí gbogbo mo ti pretend tó mo ti ṣe gbá mo ti ṣàwo tó yẹn zero ní lọ́dọ̀ tèmi o because àwọn Yorùbá sọ nínú ọ̀rọ̀ wọn ní àgbẹ̀ tó bá ń roko nínú ẹ̀kan tí ó bẹ̀rù dágbẹ́ irú iṣu wọn ló ń ta bọ̀kọ̀ I mean ẹni tí ó jẹun gbọ̀ngbọ̀n yóò tilẹ̀kùn gbọ̀ngbọ̀n yìí ìwọ ló ń wá true love ok nígbà tó ń pariwo ń sìn ṣé Kúnlé ò ṣe jù bẹ́ẹ̀ lọ I mean Kúnlé yẹn dálé ni mo sọ fún ẹgbà ẹ mú ní jẹ́ kó mọ̀ pé ìwọ olówó òun olówó kí ló fẹ́ fi tọ́jú ẹ o Kúnlé ò gbọ́jù yẹn lọ ó ti yá dàmú ṣó rí mọ́ òun sọ̀rọ̀ Akin tó ṣe pé Akin tí mò ń wò yẹn tó ṣe pé gódìgà ni ọlọ́ni burúkú gidi ni màámi ó ti gọ̀kadà ayé ẹ̀ ti fẹ́ bàjẹ́ gbogbo ọ̀nà tó fẹ́ fi jẹ́ ló ń wá òun lè ṣògùn òun lè ṣe gbá kíní kan ọmọ scam ni o ok já ṣe báyìí kí n tó lè accept torí mi nígbọ́ instead tí wàá fi wá dúró lé mi lórí màá gbọ́dọ̀ lọ́ọ̀yà lọ. Talent náà. lọ́ọ̀yà ti ní kí n tí n bá ti bá ẹ sọ tó bá ti gbọ́ kí n máa wá fi tó àwọn létí. ok kí ló fẹ́ ká ṣe báyìí what next. observation kan ni mo ní. ṣebó ní òun lè ṣògùn wọn nítorí ẹ. bẹ́ẹ̀ ni ó sọ fún mi. kí ló dé tó jẹ́ ká dàbí ọgbọ́n. ọgbọ́n. yes èèyàn ṣe babaláwo. Talent. ó máa ń máa wò mí ràn èèyàn ṣe babaláwo wà wá mú wá sọ́dọ̀ mi èmi á jẹ́ kó mọ̀ pé kò lórí ajé wáyé rárá àmì yóò tó sìnkú ni kò lè lówó àfi tó bá ṣẹ̀ṣẹ̀ owó máa wá ka àwọn oríṣiríṣi oògùn owó kan kalẹ̀ bí kíni kó lò yá ẹ̀ sọ pé kò ní fẹ́ lò bí kó lò bàbá kó lò ọmọ kó lò ìyàwó nǹkan tó máa jẹ́ ikú but the only one kan wà tí pé máa fi last máa ní ẹyin yẹn ò ní kú ọ̀tá légbò lára ó lè légbò lẹ́yìn ó lè ní gbàyà ó lè légbò lójú ó lè ní lẹ́sẹ̀ ṣe understand máa wá sọ fún pé ìwọ tó nífẹ̀ẹ́ sí jùlọ la lè fi ṣẹ́ṣọ owó yẹn fún tí wàá légbò yẹn tí ó bá fi padà wá ṣe nǹkan yẹn sọ̀rọ̀ tá a bá ti ṣẹ́ṣọ yẹn tán nínú àwọn properties àwọn dúkìá kọ̀ọ̀kan ọjọ́ tí mílíọ̀nù náírà ẹnì kọ́kọ́ lè gbé wá ọjọ́ tí mílíọ̀nù náírà ẹnì kọ́kọ́ lè gbé wá gbogbo nǹkan tá à ń sọ yìí sí báyìí nínú 100% jídájẹ́ ìfilẹ̀ fún wọn adley ló fi ná 5% tá a fi mọ ibi tá à ń lọ lórí ẹ̀ ṣe understand. Talent ṣé o jẹ́ rò pé kí ni màá work ṣá. iṣẹ́ tíátà mò ń ṣe. I know. fine ìwọ fìyẹn lẹ̀ fún mi fi ìgbẹ́lẹ̀ fún agbépò iṣẹ́ tí mò ń ṣe ni sísà mi
ìwọ gan á rí mi ní position yẹn wá fọ́. Talent. Ó dá ṣé kí n fún ẹ ní ìdí àṣà jẹ. Ìyá ọmọ mi. Inú ìyá náà. Ọgàn ìyá ọba. Mo ti pọ̀. Guys, how far? Mami, iṣẹ́ ti dé o. Talent. Ọjọ́ tí a bá dẹ̀ rí. But before anything, how far? Ó yẹ kí n mọ̀ pé àwọn lọ́balọ́ba àwọn olóyè ló ń bọ̀. Mi ì fẹ́ wàhálà lórí sẹ́ẹ̀tì yẹn o. BJ, ó lè ṣúọ̀ pé ẹ ti perfect. Àwọn ti perfect everything, even Wálé nìkan ló ń fún wa ní problem, but mo ti rí alternative. Mo ti sọ fún yín láti ilẹ̀ pé tí Wálé ò bá ti ṣe dáadáa ẹ fi sí dìlù náà yóò lè dùdù kọ́nu ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣé ok nígbà tí program ti ku ọjọ́ méjì mẹ́ta ń sìn lẹ́sẹ̀ fẹ́ máa sọ pé mi ì fẹ́ fọ́kọ̀ọ̀pù. No, kò ní sí fọ́kọ̀ọ̀pù àmọ́ mi tó. Alright, Ọlọ́run gbà fún wa lágbára Ọlọ́run. Ṣé rí nǹkan tí mo bá wá ń sìn ni pé ó yẹ kí ẹ mọ Fọlájọmí. Ọtí Fọlá ojú ni wọ́n ẹ ṣàmù àìmọ̀ fọlọ́kọ. Ẹ ṣe gan. Ẹ ti ṣe. Ẹ káàbọ̀. Ṣé rí ó láwọn àdójúkọ kan tó ń fèsì ṣùgbọ́n n tí Ọlọ́run bá dá oní tíátà sáyé fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́ wòlíì ní wá látòdì ọ̀run adáyé tán ládàkìtàn lójú ọmọ aráyé tá a bá fojú ní òun sọ pé ọmọ tíátà wo alágbe oníranù ń ṣìnà kìnnìkan kìnnìkan bẹ́ẹ̀ dẹ̀ ni iṣẹ́ tọ́lọ́run wà là ń jẹ́ ẹ̀yin ẹ wo pásítọ̀ tẹ́ ń wò yẹn kí ni wọ́n máa fi ń darí ìjọ. ọ̀rọ̀ ẹnu ni. no ó ní ìwé tí wọ́n lò náà. ok bible kí ni àáfàá fi ń darí ìjọ. alukuran kò sí nǹkan tí Ọlọ́run fún un ní tíátà ju ọgbọ́n àtòye àtìmọ̀ lọ. ṣé ẹ wá rí ọgbọ́n ìmọ̀ àtòye yẹn ni mo fẹ́ ká wá lò ẹ jẹ́ kí ayé mọ̀ pé làákàyè pọ̀ lára àwọn tíátà. Daddy. Fọlájọmí. Daddy. Fọlájọmí. Yes, Daddy. Fọlájọmí. Daddy, mo ń dáhùn. Èmi ló mú kẹ́. You call me 3 times. Very good. Inú mi dùn pé o ti ẹ̀ ń kà. Sórí àmọ́ náà tí bàbá ìgbélé mi lọ́wọ́ mi ì ní jàǹbá ẹ̀. And that's the more reason why mo láti take keen interest lórí ọ̀rọ̀ ẹ̀. And game tí ẹni ẹ fẹ́ play yìí ó fi pé ó máa work. Good afternoon, sir. No, yeah, good afternoon. You're welcome. Thank you. Kẹ́mi, kí tó ni? Ó bẹ̀rẹ̀ o. But ó mọ̀ pé mo lálejò náà. School all the time. Ṣé ẹ fẹ́ fún mi papọ̀ lọ́rùn kó lọ school wọ́n lọ university ni? Are you the only person tó lọ university? Daddy, I don't like Please, it. excuse me. Tí bá ti parí wà àlejò kó wá. Kemi, how are you? Mo Daddy. Kò mọ̀jọ owó lọ. Ṣé bí iṣẹ́ sì ṣe di náà yẹn ni? Daddy, wo? Ọ̀nà ṣe gbọ́ngbà táwọn náà. Fọlájọ má bínú. No problem. Ṣé ó fi pé kí ni ìmá work? Yes, Daddy, it will work now with your support. Ṣorí as a legal practitioner mi ìbúrò ṣe nǹkan tí màá wá involve nínú ẹ̀ tí wọ́n wà tún máa blame mi pé ẹ ṣe ṣe báyìí. You understand? Yes. But by the way àwọn wo ni àwọn tẹjọ wáyé. Ẹ káàsùn sá orúkọ tèmi ni BJ àwọn ìyá BJ stage name mi ni àwọn colleagues mi náà máa ń pè mí bẹ́ẹ̀ so colleagues mi. ẹ kọ́ lè sá orúkọ tèmi ni Wálé sá. Wálé sá. Wálé lórúkọ. Ok Wálé gàgà lórúkọ. Yes, this is Wálé, this is BJ. Ọ̀gá wọn olójẹ́rìí títí mi bọ́ ẹ wo wọ́n ti gbé àtìsí yẹn rújú ó wà location bọ́ kò ní pẹ́ dé ṣá. Ṣé ẹ̀yin ni onítíátà àwọn oníkíní pampamù tó ń ṣe káàkiri? No, àwọn kì í ṣe onípampamù àwa movie makers làwa la máa ń ṣe eré orí ìtàgé tá a máa fi ń kó àwọn èèyàn ní ọgbọ́n. Jẹ́ kí n láti dáàbì ṣe rí àwa tó ń ṣe movie aláwọ̀kọ́ ni wípé a máa ń mú ọgbọ́n tiwa láti fi bring out to information láti ẹni táwa bá rí láti lè fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti dàrú dítò tí ó bá follow nǹkan tó bá ṣe ní movie àna ọ̀pọ̀lọpọ̀ ilé láti fi ẹ̀kọ́ títí wa
làwa ti fi túlù ilé wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ ilé ni ò dúró dáadáa tó jẹ́ wípé ẹ̀kọ́ tí wọ́n bá kọ́ nínú fíìmù tí wọ́n bá wò náà fi máa ń tú ìgbésí ayé wa ṣe tí bá ń ṣe ọ̀gá wa tí ò sí ní around àbájọ wa ni ṣùgbọ́n àwọn ti travel so ló jẹ́ káwọn wá wá adẹ̀ á assure yín wípé nothing will happen. No problem. Ó ti ẹ̀ deliver náà yẹn dáadáa mo rí lè gbádùn bó ṣe gbé láyẹn kalẹ̀ but orí ẹ̀ńtà ló bá pàdé àwọn amòfin bíi tiwa báyìí mọ̀ wípé kò sí láyìn tí lọ́ọ̀yà ọmọ nípa doctor ọmọ nípa greek ọmọ nípa tíátà tẹ́ ń sọ yìí mo lè sọ yẹ aspect tíátà tó wà fún yín comedy tragedy gbogbo ẹ̀ kò sí èyí tí ò yé wa ṣé o understand so kò sí problem torí concern tèmi òun ni Fọlájọmí bí ìyàwó ṣe ní jẹ́ ète tí à ń pa wípé kó má bọ́ sọ́wọ́ lọ́wọ́ tó bá lọ boomerang ṣe pé nǹkan tá a bọ́ má ṣẹlẹ̀ náà ló fẹ́ ṣẹlẹ̀ yẹn ìyẹn lèmi wà particular about nítorí mo ṣe láti mójútó nǹkan tí à ń ṣe. mo get point sir but mo fẹ́ assure yín gẹ́gẹ́ bí nǹkan tí colleagues mi sọ lẹ́ẹ̀kan àwa tá à ń ṣeré we are all professionals gbogbo bá a ṣe máa play game wa gbogbo ẹ̀ làwa ti ìyá máa pè àdé tí kò ń ṣe tuntun as in kò jẹ́ irú nǹkan báyìí kò jẹ́ tuntun sí wa but nǹkan tá a kàn need látọ̀dọ̀ yín I need support yín as in full support tí a bá dẹ̀ support àwa náà máa fún yín ní full assurance pé ìgbà tá a bá máa padà gbọ́ result à ní ní regret pé ẹ ṣe support wa sir. So no problem you have my full support. Alright, thank you sir. Meanwhile very important point kan mo fẹ́ sọ fún yín ni pé tí owó bá dé tí wọ́n establish wọn á ní mọ́tò wọn á kọ́lé wọn á ṣe ẹ make sure pé gbogbo staff tí wọ́n bá gbà nílé yẹn are you hearing me? Yes sir. Cook driver gardener everybody all the staff òun ni kò gba staff wọ̀nyẹn kò gbúdọ̀ jẹ́ true ọkọ ẹ̀ àbí any other person because tẹ bá fàyè gba kẹlòmí gba staff síbẹ̀ yẹn omi lè tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o ẹ get me. Yeah, that's true. Notice àti notice ara nǹkan tí àfiníkàwárí yín náà nìyẹn ṣe mú so I really appreciate that. Kò sí problem. ọgbọ́n àgbà a lè fi wé tọmọdé and your own professionals ẹ máa ràn wá lọ́wọ́ gan gidi so really appreciate it. Kò sí problem because bí mi tiẹ̀ ṣe rí yìí mi like ẹ jọ ṣé àǹkárá lórí material yìí ń sìn ṣé òun náà ti bẹ̀rẹ̀ tíátà ni àbí ara dẹmọ náà ni. sir èèyàn gbọ́dọ̀ má sùn mọ́ gàwá as in talent kí ó máa hàn lára wọn. A practice make perfect. Daddy. ọ̀nà máa tó di ìlú mọ̀. Thank you, I really appreciate it. Kẹ́mi wá bá mi wá drink fáwọn àlejò mi jọ. ẹ ṣe ó kọ ọmọ ẹ̀dẹ́gbó fún yín ní drink. Thank you daddy. All right, ẹ ṣeun sir. Bàbá ẹ pẹ́ fún wa àgbà yóò sì dalẹ̀. Ṣé rí òṣì tó bá wa múlẹ̀ bí ẹ̀gbẹ́ yìí ó ti tó ẹ dákun ẹ ṣàánú wa ẹ rà mí kalẹ̀ ìyà pọ̀ ìṣe bá wa múlẹ̀ ni bàbá ẹ ṣàánú wa ẹ rà wá kalẹ̀ ẹ yẹ wá kó inú àjàgà tá a wà yìí ẹ dákun ẹ wò bẹ́ẹ̀ ṣe rí wa olórí aṣọ wa láwọ̀ wọ́dọ̀ yín yìí o ẹ dákun gbogbo tó bá mọ̀ ẹ ṣe fún wa ẹ ṣàánú wa ẹ dákun torí ẹ̀ la ṣe wọ́dọ̀ yín. ajé o ìṣẹ́gbá wẹ́rẹ́wẹ́rẹ́ ojú omi ìtìmọ̀mbá wọlé odò ìrànwọ́ lẹ́bẹ̀lẹ́bẹ̀ níṣàwọ̀ àjárò ojú omi lọ́jọ́ omi òkun tó gbọ́jú lọ́jọ́ omi òkun tó bùsànṣẹ̀ adífá fún olókùnṣẹ̀ ní adé ilé ni mo jòkó sí gbogbo wọn turuturu wọn bá mi ìran ọ̀dẹ̀dẹ̀ mú mo jòkó ká mo ríre ọ̀rọ̀ tó pọ̀ rẹ̀ gẹ̀dẹ̀ adífá fún ògùn dábẹ̀dé oníjà olè ẹ̀jẹ̀ mo lúmọ̀ràn lọ́jọ́ tí ń logun àkọ́kọ́ ìran gbogbo wọn turuturu wọn bá mi ọmọ mi o bàbá èmi ló púpọ̀ rẹ̀. Akínlábí o ire gbogbo ọmọ fẹ́ o ire owó turuturu wá bá mi ire èpù owó turuturu wá bá mi ire ọ̀là owó turuturu wá bá mi o. Akínlábí ni àbí Akínbíyà.
Akínlábí. Akínlábí ni bàbá. Akínlábí. Ǹlẹ́. Ẹ̀sùn ẹgbẹ́ fún àṣà. Inú yóò dùn. Ọkàn yóò balẹ̀. Akínlábí o. Bàbá. Akínlábí ọ̀nà bí àṣìlè bó. Akínbíyà lọ bá máa jẹ́ owó bọ́ yẹn dì látọ̀run ni o. Mo dáná. Ìwà àtọ́là ò rẹ́ rárá. Owó tún wá pé àkókò tí òun tún lè fi bọ́ gbé fúngbà díẹ̀ ní àkókò tí ewu bá ti dé orí. Àkókò tí ewu ò sí mọ́ tó ti fi èrìgì jóbi ní ló tó níwọ̀nba àti rọ́wọ́ mú bẹ́nu o. Ẹlẹ́dàá mi. Owó bọ́ yẹn di gidi. Àmọ́ àsunkún ìwọ́kọ̀ Akínlábí ni. Yóò rán. Bàbá, ẹ wá dákun lè tọ̀ lọ́wọ́, ẹ dákun, ẹ ràn mí lọ́wọ́, ẹ dákun, ìgbà tẹ́ dákọ̀ yìí jìnnà. Bí kí ló fẹ́ gan? Ǹjẹ́ ó kiri ẹ má lè bá mi ṣe bí abí sólẹ̀ kékeré kan tí ń fi kún kátẹ́ sọ yìí kà mí láyà bàbá. Ọ̀fẹ́ tẹ́ǹdì. Bẹ́ẹ̀ni, ẹ má lè bá mi rí sí ẹ dákun bàbá. Ọ̀fẹ́ ká ṣe ní oníṣàngó tí ó ròdejọ́ yóò mú bàtà dání. Kí lẹ fẹ́ ṣe fún ìgà? Èmi ti ń ròyìn pé wọ́n bá lè so sólẹ̀ kékeré kan fún wa bàbá àbí? Ẹ bá lè so sólẹ̀ kékeré gbàtẹ́ dá yìí jìnnà bàbá. Ẹ dákun, èmi ò bọ̀. Kànákànná sì yẹ ìtì ìbàlẹ̀ ilé yìí. Bẹ́ẹ̀ni. Tẹ́ǹdì. Bẹ́ẹ̀ni. Ẹ fẹ́ jáde ajé nù. Ọ̀dà náà oṣù ilẹ̀ wà o. Oṣù ilẹ̀ wà gan. Ó pọ̀ oríṣiríṣi. Àkọ́kọ́ ń bẹ̀ ṣé oníyà? Ìníyà mọ́. Ìyá rẹ̀ ti kú. Ìyá mi ti kú ìníyà mọ́. Ìyá rẹ̀ ó dẹni ilẹ̀ pátápátá. Ìyá rẹ̀ la bá lò. Ìníyà mọ́. Ẹ̀kejì ẹni bá nífẹ̀ẹ́ ẹni lóbìnrin là ń lò yóò kú pátápátá ìwọ sì lówó. Àfẹ́yìn bàbá. Èyí ò dáa. Àfẹ́yìn. Ọ̀fẹ́ kí wọ́n kú kó wọ́n máa náwó. Àfẹ́yìn bàbá. Ẹ̀fẹ́ jọ náà ni. Ẹjọ́ náà ìfẹ́ ra nífẹ̀ẹ́ ara mi. Ọ̀dà náà. Èyí tó sì kẹta ọmọ làálù ẹ ti bímọ. Àti ìbímọ bàbá. Àti ìbímọ. Ọ̀dà náà. Ọ̀kan ṣoṣo tó kù òun tó ṣe fi wé mọ́ o. Èèyàn ní kù èyí mọ̀ ṣẹ̀mí. Àmọ́ nínú ìnira ni o. Torí àdá ìgbọ̀dá ìdínà egbò tí ó mọ̀ rùn fún tí ó mọ̀ sí ní. Ẹ wá gbọ́ o bí egbò náà bá ṣe ń kẹ̀ tó ìlówó máa dé. Àmọ́ ọkùnrin ìgbé o obìnrin àtẹ̀yìntọ̀ ní gbé egbò náà tó túmọ̀ sí pé ara ìyàwó rẹ̀ ní ọ̀wà. Ó dá báwọn bàbá á ṣe. Á ṣe ni kí ni? Jáfẹ́. Díẹ̀ rẹ ti bínú lọ. Ó bá lójijì ni. Ó bá lójijì ni a máa ṣe bàbá ẹjẹ lọ bá sọ̀rọ̀. O sì pé ó nífẹ̀ẹ́ rẹ. Ó nífẹ̀ẹ́ mi. Ó nífẹ̀ẹ́ ẹjẹ lọ bá sọ̀rọ̀. Lọ bá sọ o. Ẹjẹ lọ bá sọ̀rọ̀. Bí bẹ́ẹ̀ kọ́ ó gọ̀kadà kú o. Bàbá ẹ dákun ẹ méjì nǹkan kàkà kú. Òrùn láàárọ̀ òrùn lọ́sàn-án bó tún dẹjọ́ alẹ́ tó yọ sí òjò tún bẹ̀rẹ̀. Ẹ dákun bàbá ẹ méjì ṣé ọ̀kadà nù o. Ẹ dákun bàbá ẹ ṣàánú mi bàbá ẹjẹ lọ bá sọ̀rọ̀. Lọ bá sọ kọ́ má bàa gọ̀kadà kú o. Akínbíyà olóhùn Akínlábí. Talent ìtàgé wọn pẹ̀lú ẹ̀ nǹkan tí mo ń try àti sọ mo fẹ́ kó o farabalẹ̀ dáadáa gbọ́ mi. Mo lè sọ pé business ni at the same time mo lè sọ pé business kan but help mo need. Sori ó ní lady kan ọ̀rẹ́ mi ni so lady yìí ó fẹ́ fọ̀ sí ibì kan sórí ibi tó fẹ́ fọ̀ sí yẹn mi ì fẹ́ kó fọ̀ síbẹ̀ because ọwọ́ gold digger kan ló fẹ́ bọ́ sí mi ì dẹ̀ fẹ́ kó regret at last that is why tó jí n sáré wá báyìí. Àwọn Yorùbá máa ń sọ lọ́rọ̀ wọ́n ní ẹni bá mọyì wúrà òun là ń tà á fún torí ẹ̀ ló jẹ́ máa ṣe gbogbo wàhálà ìtorí ọmọ yẹn dá sí mi gan because gúdúgúdú mi ò tó sàn gójó lóde mo fẹ́ kí bàtà ẹ̀ kún. Talent ó ní ọ̀rẹ́ mi kan tàjọ close ṣe understand mo fẹ́ fi ṣe wa hàn mo fẹ́ fi ṣe wa help ẹ because ó fẹ́ force owó guy kan gold digger ni
mi wá fẹ́ kó fọ̀ síbẹ̀ kó má bàa regret at last. ṣé o mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìkan ìdílé ọmọ burúkú ọmọ rádaràda láti fi ṣe wa yí lọ́kàn tó ti dọmọ lórí nsìn mo tún wá fẹ́ káwọn èèyàn mọ̀ pé a ní ọgbọ́n lórí ìdí nìyí tó jẹ́ kí n wá pàdé ní place. talent. ọmọ ìyá mi. you are always talented. 100. Mo appreciate gbogbo nǹkan tó sọ. Ọlọ́run ní fi wọn lẹ̀. ṣé wàá nǹkan tó sọ it's a simple thing. kì í ṣe nǹkan tí a máa fà bí ta ṣẹ̀ṣẹ̀ máa rò pé báwo la ṣe máa plan ẹ̀. This is not our first time. àwọn Yorùbá sọ̀rọ̀ wọ́n pa òwe. ohun tó ní tí mi ò ní òun ní igi ọdán ṣe níbò jíjọ pẹ̀lú. ìtàgé wọn ò já mi tán. ṣé lórí yẹn forget we must sort out. Sure. Have fun. ẹ kò sí problem nǹkan tí mo máa kó ṣe fún mi lélẹ̀ kí ni. èèyàn bí làbí ju èèyàn bí àbá ọlọ́ọ̀ni kárí kò sóhun ta lè fi ẹ̀ sáàpù ọlájọbí ìsáàpù irú èwo ni wọ́n fẹ́ jẹ́. èèyàn rí ni ẹ oṣù ọkàn ṣe pé ó tó jẹ́ mẹ́ta tí mo ti rọ́wọ́ ẹ̀ ni. wọ́n fi mí lẹ́jà rẹ̀ báwo ni iṣẹ́. mo rí ẹ ó pè mí pèjà àyà sí kò sí. wọ́n àkọ́kọ́ mo fi sáré wá fẹ́ fi tó ẹ létí orí ìkọ̀ kàyéfì o. ṣọ́ká ti fún mi. ọkà òfò. gbèmí débẹ̀ ń gbà. ṣé o believe pé bàbá ti employ driver fún mi. mo gba driver fún mi. ẹ bóyá o ti ràn sí jù ní ẹ. àwọn driver tó gbà kọ́ ni nǹkan tó surprise mi. ṣé o lè get ẹni tí Akin gbà fún mi as a driver. Akin as a driver bí mo ṣe wò wọ́n yóò máa ń kakú gan bóyá o ti sọ gate man ẹ̀ di driver ó wò pé ìwọ ni kó máa wá ìwọ ni kó máa ṣe. No, unbelievable. Kúnlé ó ní ọkọ mi employ as a driver. The same Kúnlé now. Kúnlé ọ̀rẹ́ ẹ̀ tẹ́jọ law school tó sán lọ yẹn. Yes now. ó wá driver wa. Wo ó lè imagine bí Kúnlé ṣe rí. Kúnlé ti dìdàkúdà. Mo gbà is it you? Mo ṣáà pretend pé ṣé Kúnlé òun náà ṣáà ṣe òun náà ṣe bí pé òun ò mọ̀ mí. Kúnlé. I'm so surprised. Ìwọ ni kò má relent nínú game tó ń pè é. Sórí àti Kúnlé àti Akin ó dẹ pápẹ́ fáwọn méjèèjì ni. Ṣùgbọ́n talent tó sì bẹ̀rẹ̀ nìyẹn. Ẹni tí tó wà on ground náà ni mò ń sọ fún ẹ. Okay, ṣó fẹ́ quit nínú game tó ń play tó dé kó ti rí Kúnlé. Ó gbọ́dọ̀ quit. Okay, ẹni tó rí for some times and for some years ó mọ orú èèyàn tó ń ṣe mọ́. So ó gbọ́dọ̀ hide fún bẹ́ẹ̀ yẹn náà. Má jà tán o. Tó bá ti jà tán bẹ́ẹ̀ o ti fuck up o. Okay, mo ti gbọ́ ẹ. Mo ti gbọ́ ẹ. Bọ̀ nǹkan tó kàn ń bá fún mind mi ni pé Kúnlé tó jẹ́ pé ó ló máa ń kọ́ wa ní tutorial ní school. So ó lè di driver ó lè máa wá driver kiri. Wàá sá tẹ́kìrà ó ṣe é wà wá àìrù lákùn. Ọlọ́run ló sọ nínú Quran mú lọ́lé kéwù ṣé òun wáìnì mi ni. Ó ní nǹkan mi ìbẹ̀ tó ṣe pé yá fojú dáadáa wò á burú ni kí ṣe gbogbo ẹ̀dá tó bá rí tó ó yẹ ká máa sọ ọdún aṣọ o èèyàn mi kan ló sọ o ọdún aṣọ tó ń wò yẹn ti ń bò lára ó lọ fà gan o confam gbé ẹ débẹ̀ nìyẹn wá aṣọ mi ò tí tàn. Talent jọ ìbò ló ti wó mi yẹn tó bá rí bómi yẹn ṣe oyún Talent. ó kì í ṣó wà lára ẹ̀ ń sìn. ó wà nínú nǹkan tó ṣẹlẹ̀ tí ọkọ mi bá ti ń bọ̀ wálé àti bá ti wà láàrin èèyàn ó ní wọ́n á máa fi sí dé kí nìyẹn ti ń rún jù. Omi àwọn tó ń to pàtó ṣe ni onímọ̀ lọ kó ó tún kù ó kù jẹ́ríkà mẹ́ta mo gbé. wọ́n bá kó òun gangan ni kó òun sí wọn gangan ni. tó bá bọ̀ wá sọ́dọ̀ tèmi gan máa lo perfume díẹ̀díẹ̀ kí ló ṣe. àbẹ́ mo gọ́ọ̀mù níbí lẹ́wà ẹ bá ti délé ẹ má ṣe yẹn ẹ má ṣe jáda kò jáda. ṣé o ti wá rí báyìí. Ayọ̀ gentleman gẹ́gẹ́ bó ṣe rí lọ́yà ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ I'm in the picture constitutionally mo wà wí àǹkan tó ń ṣẹlẹ̀ and ṣorí bó ṣe wà yìí tó o bá fẹ́ kó le ju bó ṣe wà yìí lọ láì mú abẹ́rẹ́ nínú ilé wàá face gate face the gate hello madam ẹ tẹ̀lé ìta everybody ṣé wọ́n pé o wá sọ̀rọ̀ mi jọ sí. bẹ́ẹ̀ni.
tó ní gbogbo property yìí tẹ ní ká yọ orúkọ ìyàwó ẹ̀ kó ẹnu bẹ́ẹ̀. Can you imagine? Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn mo mọ̀ ń pẹ́ o. Àti gbogbo àwọn staff tó gbà ẹ̀tẹ̀jọ́ ń play along. I'm aware. Gentleman, ìmọ̀ràn tó ń pè mí kàn rush wa ni wọ́n ṣe pè mí pé sin ti ń ṣẹlẹ̀ mọ́ láti wá sí ìbàdàn. You have to leave this place lẹ́yìn mọ́ abẹ́rẹ́ right now to the gate. Otherwise a fi ọwọ́ òfin tó kò dẹ̀ ní láìka rẹ̀. Dad, calm down. Sori, ẹ̀yin mọ́mì, ládùúgbò nǹkan tí mo ṣe fún yín. Look at you. So I like the way that. Sorry, ìwọ ìyàwó. Oh, shut up. I'm not talking to you. Orogun ológun, Debbie sí àyàkọ́. Òdèlé Ọlátán, tó mọ bó ṣe jiná. Òun àwọn ọjọ́ ṣe fìlégé. Pípele bàbá ẹ̀. Ó ní bí báyìí. Oyún ẹyẹ tó gbé sínú. Wà lọ bí sínú gọ́tà. Please leave my house now before I change my mind. Yeah, please. Ita. Hey, please, ẹ bá mi bọ́dù wọ jáde àwọn idiot. Ẹ jọ ṣé mo lè jẹ́ ní ẹrù tó gbé wá síbí báyìí. Ẹ bá mi pa ìdí ìjáde. Thank you. Thank you, Dad. I want to congratulate you. Thank you, Dad. Love and unity. Ìfẹ́ yẹn ò ní fi wá sílẹ̀ lágbà wọn. Ẹ̀dùn náà èmi lọ́rọ̀ kan as in mo fẹ́ appreciate daddy support wọn fún wa. Ní ọjọ́ náà tí a wá bá wọn, èmi náà promise wọn ní ìgbọ̀ngàn mo ní àyè disappoint wọn. Ní pé àwọn ẹgbẹ́ ìkẹ́tì kan ṣe support wa. So inú mi dẹ̀ wá dùn pé result tá à ń fẹ́ òun náà ní àpàdé rẹ̀. So daddy once again I really appreciate it. Thank you very much. Thank you very much. Káàdì tó lọ náà ọ̀gá mi tó wà ní àti talent àwọn gangan ni wọ́n ń pè ní talent àwọn ni roots gbogbo bí Genesis everything, you know? Everything bó ṣe lọ sọ àwọn kankan wà tí wọ́n sọ pé àwọn máa nígbà tí a tó bẹ̀rẹ̀ kíní ẹ̀ lọ so ó ní kankan tí wọ́n ní àwọn ṣe fún wọn. Èmi kan ó ṣe kókó wọ́n ò pé bí àwọn ti gbàgbé kankan náà wọ́n ní ó ṣe kókó. No, ó ní nǹkan tó dáa fún yín but before that please ẹ jọ tó yọ náà bí eke bá mi gbé Adékúnlé tí mo It was just a drama. Acting. All these were just a game. Yes, the time for gbogbo ilé mi. Sorry, just say yes to me. Ìfẹ́ tán, ẹ bá mi pè é kí n gbọ́ sétí o. Ìfẹ́ tán, ó gbóná jọjọ, ó tutù ní. Orí mi gbà mí o lọ́wọ́ àtọ́nijẹ́. Àbójú fẹ́ ni mo fọkàn fẹ́ ni, mo fi inú wẹnu mo bá jẹ́wọ́. Bí a bá ṣiṣẹ́ fún ogún ọdún, fẹ́ni tí ò fẹ́ ní ìdènú. Bí a bá jìyà fọ́gbọ̀n oṣù, fẹ́ni tí ò fẹ́ ní ìdọ́gbọ̀n. Ara mi pàbó ló máa já sí, orí mi gbà mí o lọ́wọ́ àtọ́nijẹ́. Ìfẹ́ tán, ẹ bá mi pè é kí n gbọ́ sétí o. Ìfẹ́ tán. Mo rí kí gbogbo nínú igbó kí tó fi kí ọmọ gbẹ́gbẹ́dù mo gbẹ́gbẹ́dù tán o. Àwọn òkájú lò mọ́ èpo ẹ̀pà mi ó ti dohun àìjírí fọ́kọ. Ìfẹ́ tán, ẹ bá mi pè é kí n gbọ́ sétí o. Ìfẹ́ tán.
ẹni bí ọkàn ìwọ ni máa bá lọ olólùfẹ́ mi. ọ̀sánlù tó já ló jẹ́ káwa ó dẹ̀ o ìfẹ́ tí mo ní sí ẹ ló jẹ́ kó ẹ mọ́ra borí fọ́ èmi ló fọ́ bínú rún èmi ló rún ìwọ ni máa bá lọ ìwọ ni mo fẹ́ rí olólùfẹ́ mi olólùfẹ́ mi ẹni bí ọkàn ìwọ ni máa bá lọ olólùfẹ́ mi. ọlọ́gbọ́n dirù ọlọ́gbọ́n tú ọlọ́gbọ́n dirù ọlọ́gbọ́n tú ọgbọ́n tó dájí ọ̀nà ní ó bá ìtì òsùn ẹ̀gbọ́n náà ọgbọ́n ọmọ kò lè tó ti bàbá páńpẹ́ obìnrin ìyẹn ṣòro kó sí páńpẹ́ obìnrin ìyẹn ṣòro kó sí. mo pàjẹ́ ajé ti dá mi lóhùn o ó ti pọ̀ gúgúrú sọ.